الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe wá kù lórí dáadáa eléyìí tá mọ̀ sí al-Islam atọrọ àlékún kí Ọlọ́run àti gẹ̀rẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá wà ní ojú pọ̀nà eléyìí tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá fi wá sí orí ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith eléyìí tó ṣe wípé ó lẹ́sẹ̀ ńlẹ̀ Ànábì sọ wípé kullu ummati yadkhuluna aljanna gbogbo ọmọ ọjọ́ mi pátá ni wọ́n wọ aljanna illa man aba àyàfẹ́ni tó bá kọ̀ tó sọ wípé òun ò wọ̀. àwọn sàhábà radiyallahu anhum ajma'in wọ́n ní ya rasulallahi wa man ya'ba ìránṣẹ́ Ọlọ́run ta ni yóò wá kọ̀ tí ó sọ pé òun ò wọ aljanna. Ànábì sallallahu alayhi wa sallam ó fún wọn lésì ó ní man ata'ani dakhala aljanna ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi lórí mọ́ ṣe tó ń ṣe mọ́ ṣe tó wá ń jìnà sí irú ẹni náà ni yóò wọ aljanna o. wa man asani faqad aba ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá yapa mi irú ẹni yẹn òun lẹni tó kọ̀ irú ẹni náà òun lẹni tó gbẹ́rù gbọ́n rí. Abi Allah subhanahu wa ta'ala ibi tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá kọjú sí Ọlọ́run má jẹ́ ká kọ ẹ̀yìn síbẹ̀. bákan náà ibi tí Ànábì bá wá kọ ẹ̀yìn sí Ọlọ́run má jẹ́ ká sọ wípé ibẹ̀ ni a fẹ́ kọ ojú sí. láì ní gbára wa ní àsìkò a sì tún bẹ̀ wá pé ká má bínú. aago 5 náà ni mò ń tẹnumọ́ fún wa ṣùgbọ́n ká sá má bínú. ọ̀dọ̀ àwọn sheikh wa ó fi stein jìnnà sí ọ̀dọ̀ mi díẹ̀ ó fi stein jìnnà so in tó fẹ́ fà òun nìyẹn ṣùgbọ́n wọ́n ti wà pẹ̀lú wa ń bí wọ́n bá wa ṣàlàyé àlàyé ìrújú àwọn onífẹ̀ẹ́ inú nípa Abu Hurairah àti Ka'bul Ahbar àtàwọn nǹkan tó ní ṣe pẹ̀lú Abu Hurairah pátá wọn náà ni àwọn sheikh wa Abdullah bun Ali Jabata ni wọ́n bá wa ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ wa náà ni a mọ̀ wọ́n ní ààfin òkè ń wọjà káyé ó mọ̀mọ́ ṣùgbọ́n tó bá jẹ́ olóòrù kirikiri náà wọ́n tún lè mọ̀mọ́ o so tún gbé pé ọ̀sán náà dẹ̀ ni wọ́n máa ń ná ọjà wọn náà fi máa ń lò bẹ́ẹ̀
kọ́lọ́n kó bá san àfáwà ní ẹ̀san lóore kọ́lọ́n kó jẹ́ ká rí wọn pẹ́ lórí dáadáa wọ́n bá wa bá lọ màá rọ̀ wá kí a fìdílé nǹkan tàbí ká sì wá nǹkan fi ìdílé sòtòrí àwọn nǹkan tí wọ́n bá wa sọ àwọn nǹkan tó máa ṣe wá láǹfààní gan ni ọlọ́run wá jẹ́ táìmù yìí ó gbà wá bẹ́ẹ̀ mú mọ̀ wípé tí ó sàṣọ bá ti débi tí wọ́n fẹ́ ká sọ dé wọ́n ní ká lọ kírun mọ́ kí ìgbà tó padà wá ìyún mo mọ̀ ẹ ó ti ṣẹlẹ̀ rí náà gbà tán wá sórí ètò yìí nígbà kan sọ wọ́n bá wa bẹ̀rẹ̀ ní nísìnyí báyìí náà káwọn ṣe kọ́ àti kí wọ́n tó mọ̀ bẹ̀rẹ̀ wọ́n bá wa bẹ̀rẹ̀ nísìnyí náà Sheikh. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. láì ní gba ara wa ní àsìkò nígbà tá a ti kíra wa tán pẹ̀lú kíkí tí Ọlọ́run bá fi ní ká máa fi kíra wa a kí gbogbo wa káàbọ̀ sórí ètò yìí abẹ́ Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kó kàwá sínú àwọn èèyàn tí ó lò fún nǹkan dáadáa kó kàwá sínú àwọn èèyàn tí ó lò láti fi gáìdì àwọn èèyàn kó ń bi ìbàjẹ́ àti kó ń bi ìrújú. tọ́ àwọn kan náà kákọ́ bára wa dúpẹ́ àwa tá ń gbìyànjú láti tẹ̀lé lánàá Ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàábé rẹ̀ lẹ́dá fi bára wa dúpẹ́ ó ní pé àwọn sàábé Ànábì sallallahu alaihi wasallam èèkàn ni wọ́n tó ṣe pípọ́dà pẹ̀lú ìfẹ́ wọn náà lèèyàn fi ń mẹ́ni tó jẹ́ mùsùlùmí òdodo àtẹ̀ntì ìṣe mùsùlùmí gidi. Abu Hurairah radiyallahu anhu àfáàgbà sàábé dáadáa ọ̀rọ̀ rẹ̀ kódà débi pé ọ̀rọ̀ Abu Hurairah fún àìgán tó ní sáyìn pé ǹjẹ́ ni yìí ṣé ìsìláàmù rẹ̀ dúró jàbí kò tó déédéé. ẹ mọ̀ pé alhamdulillah sunna gbogbo nǹkan ní mọ́ ń lẹ́rìí bẹ́ẹ̀ gbogbo nǹkan ẹ̀rí tó sì tún wọ́ authentic àwọn tá ń tako gbogbo nǹkan tá níbi sọ̀sọ́là ń wí tá ń tako àdísì lóyìn tá ń tako gbẹ̀ ẹ̀yìn ó rí pé wọ́n yé dúró lójú kan níjọ́ tádìsì ò bá ti favour wọn bá Abu Hurairah níjọ́ tádìsì bá favour wọn lò tó àwa ní tọ̀ sífẹ̀ẹ́ náà láàmà fi ṣe bí ṣe ìta lọ àtàyítà nílò al-Imam Muslim rahimahullah nínú Sahih Muslim ó gbà àdìsì wá wípé Abu Hurairah fún ẹ̀ hadith 2491 Sahih Muslim. Abu Hurairah sọ pé wallahi ma khalaqa Allahu mu'minan yasma'u bi wala yarani illa ahabbani. wọ́n fọ́ Ọlọ́run wa búra Ọlọ́run ọ̀bọ̀ tí kò ní dá mùmínì nìkan tí ó gbọ́n pa mi àbí tó bá rí mi báyìí àfi kó fẹ́ràn mi pé báyìí pé lóòótọ́ mi bá jẹ́ mùmínì pé ara ń tọ́lọ́run bá ṣe fóun lóore ó sì ní rísìn tọ́lọ́run fi ṣe fóun ó ní pé la yasma'u bi ma khalaqa Allahu mu'minan yasma'u bi wala yarani illa ahabbani Ọlọ́run bò dá mùmínì kan tó gbọ́n pa mi àbí tó rí mi àbí kó fẹ́ràn mi. Yazid ibn Abdurrahman tó gbà dísì ọ̀dọ̀ Abu Hurairah wá béèrè pé wa ma ilmuka bidhalika ya Aba Hurairah bó ló ṣe mọ̀ yẹn. Abu Hurairah wá sọ nǹkan tó fà ó sọ nǹkan pọ̀ torí níta fẹ́ discuss ni mo ti fún aládìsí gbogbo náà lè ka nítorí sáwà ń bẹ̀ ni pé ìyá Abu Hurairah ṣe mùsùlùmí lẹ́yìn bàtà Abu Hurairah ti gba Islam tán Abu Hurairah máa wá ń pè sí Islam ìyá yóò nígbà Ọlọ́run wá pé ńjọ́ kan òun sọ pé ẹgbà Islam ẹgbọ́n tánàbí ń wí tẹ̀lé ànàbí fa asma'atni fi rasulillahi sallallahu alaihi wasallam ma akrahu ó wá sọ nǹkan tó dáa nípa ànábì tọ́kàn mi kọ́ sẹ́mọ̀ pé máa tí ì ṣe mùsùlùmí pé akẹ́kẹ́ ànábì wo ta ní kẹ́nẹ́kan àbúrò àwọn bá ìyá mi ni ànábì tó ni ìyá ó sọ ọ̀rọ̀ tí ó dá
tọ́kàn mi kọ́ fa ataitu Rasulullah sallallahu alaihi wasallam wa ana abki mo wá lọ bá Ànábì sallallahu alaihi wasallam tí mo ń sunkún mo sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé mo ń pè ya mi báyìí kọ́dọ̀ ó tún wá sọ tọ́kàn mi kọ́ ń parẹ́ fadu Allaha an yahdi wọn kásí wọn má fi sọnù wáyé pé pò kan náà bá sì ń wá wáyé pé ìwà ti ṣe tí èti ṣẹ̀ṣẹ̀ kọ́lọ̀ kó fún wọn wáyé pé wọ́n bá fi gbogbo rádàrádà ilẹ̀ ǹdí Abu Hurairah sọ fún pé kánàbì sallallahu alaihi wasallam fún yàwọn Ànábì wá sáadà pé Allahumma hdi umma Abi Hurairah Ọlọ́run gáìdì ìyá Abu Hurairah ó ní òun wá jáde tínú òun dùn pé Ànábì ti sàdúà àdúrà tó ti ṣe yóò ṣẹ ó ní kóhun ṣe rí wáyé tóhun débi tílẹ̀kùn wá òun wá gbọ́ ẹsẹ̀ ìyá òun ìgbésẹ̀ rẹ̀ ọba sọ fún Abu Hurairah pé makanaka ya Aba Hurairah bọ́ra dúró mi tọ́wà ó lóun wá gbọ́ omi tó ń kán ewé lè òun rí pé ìyá òun wẹ̀ ó ti wá sọ tí ó fi kẹrùn tó fẹ́ bẹ́ẹ̀ ó ní bóun ṣe rí báyìí ó bá ní ya Aba Hurairah ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu òun ti gba Islam farajatu ila Rasulillah sallallahu alaihi wasallam òun bá padà sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nígbà tó ń padà sọ́dọ̀ Ànábì òun wá ń sunkún min al-farah ibi tí náà dùn dé qultu ya Rasulullah abshir ìwà Ànábì ìró dùnú dé qad istajaba Allahu da'watak Ọlọ́run bá ti gbàdúrà rẹ̀ wa hada umma Abi Hurairah ó ti gáàdì ìyá Abu Hurairah Ọlọ́run bá ti fi mọ́ra fahamidallaha wa athna alayhi khayran Ànábì bá dúpẹ́ fọ́lọ́run oyin Ọlọ́run gan qala qultu ya Rasulullah mo tún ní tọ́ Ànábì kan tó mo fẹ́ kó sí mi udu Allaha mo fẹ́ kó bá ń bẹ lọ́n pé an yuhabbibani ana wa ummi ila ibadil mu'minin kó fìfẹ́ mi àti fẹ́ ìyá mi sọ́kàn àwọn ẹrú rẹ̀ tán jẹ́ mùmínì kó fìfẹ́ mi sọ́kàn wọn wa yuhabbibuhum ilayna kó sì fìfẹ́ tàwọn mùmínì náà kọ́ sọ́kàn tiwa ó bá béèrè pé ti ń béèrè bẹ́ẹ̀ ni Al-Qur'an sọ pé innal ladhina amanu wa amilu salihat sayaj'alu lahum ar-rahmanu wudda gbogbo àwọn tán bá gbọ́ Ọlọ́run ọgbọ́ tán ìṣẹ́ rí Ọlọ́run bó fi yóò fún wọn ní ìfẹ́ Ọlọ́run bó fẹ́ràn wọn ọkùnrin lè mìíràn wípé Ọlọ́run bó fìfẹ́ wọn sọ́kà àwọn mùmínì Ọlọ́run bẹ ọ̀hún sọ fánàbí sọ̀sọ́lá ń bẹ jẹ́ káwọn mùmínì fẹ́ràn mi fi kó sì jẹ́ káwọn anáké fìfẹ́ àwọn mùmínì náà sí mi lọ́kàn Ànábì wá sàdúrà fún Allahumma Ọlọ́run habib ubaydaka hadha yani Aba Hurairah ẹrú rẹ̀ kékeré Abu Hurairah wa ummuhu àti ìyá rẹ̀ fìfẹ́ àwọn méjèèjì ila ibadikal mu'minin fi sọ́kàn àwọn tán gbọ́lọ́ magbọ́ wa habib ilayhimul mu'minin jẹ́ káwọn mùmínì náà fi ìfẹ́ tí wọ́n fìfẹ́ táwọn mùmínì sáà náà lọ́kàn fama khalqun mu'minun kò sí ẹ̀dá kan tó jẹ́ mùmínì yasma'u bi tó gbọ́ mi wala yarani tó sì rí mi illa ahabbani àfikọ́ fẹ́ràn so ìfẹ́ Abu Hurairah sáyìn wípé èèyàn fẹ́ràn ẹ̀sìn ó sì fẹ́ràn Islam kìí ṣe pé túmọ̀ rẹ̀ Abu Hurairah ò ní mistake gbogbo èèyàn ló ní mistake gbogbo èèyàn ló ní mistake kódà ẹni tó lóore jù lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam Abu Bakr radiyallahu anhu ó ní mistake àmọ́ Ọlọ́run ọba ó sàmójúkọ́ àwọn mistake wọn lójú ayé Ànábì sallallahu alaihi wasallam tọ́ tàbá wá mọ̀ bẹ́ẹ̀ ní táwa rí ni pé kí ló wá fà lónìí tó ṣe pé tọ̀ Abu Hurairah náà lọ wá padà wá di nǹkan jẹ̀yẹ́ lẹ́nu àwọn kan wọn ò bá aláyé àwọn bàbá wọn ò bá àwọn bàbá wọn ò bá kí ló ṣe fún wọn tó fẹ́ pé gbogbo nǹkan tó bá sàfi tó ṣubú náà ni kọ́lọ̀ bí kó jọ bí pé wáyá gan bí wọ́n fẹ́ lè rí lójú àlá bí pé àwọn rí lójú àlá ni tẹ́rù ń bà wọ́n kí ló dé ṣe mọ̀ pé before now táwọn kan gbọ́ tẹ́lẹ̀ ní wípé Imam Bukhari ó sì kẹ́yìn kankan ó parọ́ ni ó sì kẹ́yìn àbí tọ́ èmi máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé tó bá ṣe pé lóòótọ́ la bá ń pa bú rẹ̀ lápadà fẹ̀ kan bú kí la ọkọ̀ tí Imam Bukhari síwájú sí because Imam Bukhari náà bá fẹ̀ kan jẹ́ èèyàn rẹ̀ tẹ́ padà pa bú rẹ̀ òpùrọ́ ni kí ló kú àmọ́ torí pé ẹ ti try eléyìn kò sí wọ́n mi pé plan yìí náà tẹ́lẹ̀ ní tẹ́fẹ̀ kan tó kalẹ̀ náà nù pé ká kọ́kọ́ rẹ̀ lè bàbá rẹ̀ lè ẹbú Imam Bukhari ẹ̀sá sẹ́yìn Imam Malik àtún lè yín pé Imam Malik yìí ò lè accommodate yín o
ọ̀nà láì tún ṣe fún yín lónìí pẹ̀lú ògo Ọlọ́run Imam Malik tẹ́ a pè máa mú gbogbo wa yìí ẹ̀yin ó rí i pé ntẹ́yìn yóò pa àbúrò rà kọ́ lòun ntẹ́yìn sọ ń gba kábílà àbárì yìí nǹkan ni Imam Malik ní tó bá yẹ pé lóòótọ́ lè wá trust ìmọ̀ àti páyọ̀ Ọlọ́run ọba àti ìbẹ̀rù Ọlọ́run ọba Imam Malik dẹ̀nẹ̀já mọ̀ bí tẹ́ wà mẹ́ tọ́ tẹ́ ẹ bá ti wò ó ẹ̀yin ó rí ní tábàbíra wa nísìn wípé ẹjọ́ téèyàn bá ń gbààwẹ̀ tó wá ṣèṣì mú mi ó gbàgbé ó mú mi ó sì jẹun ẹ dákun kí ni ìdájọ́ kí ni ó sì tẹ́ bá bí gbogbo mùsùlùmí àgbáyé tó ṣe pé òun náà bá sì súnmọ́ àwọn àfáàjẹ́ àwa ti gbọ́yàn dáadáa ẹ dákun kí ni ó wì yóò ní kọ́ máa gbàwẹ̀ rẹ̀ lọ àbí bẹ́ẹ̀ nítorí pé ó ṣe mistake ni èyí tó ṣe ìfà innama atamahu Allahu wa saqahu wípé Ọlọ́run ọba ló fún lóúnjẹ ló sì fún mi kó parí àwẹ̀ rẹ̀ sórí bó ṣe sọ́hun àdísàbù rẹ̀ àgbà wà lòlò bó o bá fẹ́ nìkan fatuwa rẹ̀ bẹ́ẹ̀ sọ pé kò sínú Kùránì bó o fẹ́ nìkan fatuwa rẹ̀ bẹ́ẹ̀ ó yà yóò kọ àbúrò rẹ̀ kú òní àmọ́ ìgbẹ́ tó wà ń bẹ̀ ní kó lè máa gbà wẹ̀ lọ sórí bó ṣe ra sọ́hun ọmọ àbúrò rẹ̀ ni ọmọlẹ́yìn bẹ́ẹ̀ ni orí nǹkan ṣe sí orí nǹkan ṣe sí bọ́bá ní Kùránì sọ fún wa pé Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na pé Ọlọ́run bá má gbà mú tá bá gbàgbé àbí tá bá ṣe mistake a ní èyí lóòótọ́ ni Ọlọ́run ní gbà wá mú àmọ́ ṣé téèyàn bá gbàgbé tó rántí pé òun ò tí ì kí asri lásìkò yìí tó bá wá kàrà rántí ṣé kò wá ní kí ni tẹbí yóò kì ìwọ náà sì lọ pọlọ eléyìí ń bi eléyìí náà pé ní tó fi gbàgbé mú mi hun kò láwẹ̀ mọ́ àwọn yóò san padà bó bá ti sọ bẹ́ẹ̀ àbúrò rẹ̀ ló làdísì rẹ̀ ọ̀rọ̀ náà lọ tọ́ bàbá bíra wa pé ẹjọ́ bẹ́ẹ̀ bá ń kírun lọ ó fẹ́ kírun asúrì nígbà tó fẹ́ kírun asúrì ó wá sálámà ní rákà méjì ó rò pé méjì lòun kì bó ṣe wá sálámà tán ló wá rántí kí ni ó ṣe ní tí ó ṣe ní wípé yóò só ti rántí náà yóò wá kí méjì yókù náà padà tó bá kí méjì padà tán àbí tó bá kí méjì padà tó pé mẹ́rin yóò wá sálámà tó bá wá sálámà yóò wá foríkalẹ̀ méjì mi tó bá foríkalẹ̀ méjì mi yóò tún wá sálámà padà bí sórí bó ṣe sọ̀rọ̀ àdìsá bú rẹ̀ lọ́lọ́. so kò sí bó ṣe fẹ́ ṣe tó mú ìgbọ́lọ́dà kúrò rẹ̀. ìwọ ló fi ń dùn mí pé gbogbo pọ́tà ìṣe yìí nísìnyí bẹ́ẹ̀ bá yọ àbúrò rẹ̀ kó gbèsè ayé yín àmọ́ tẹ́sí lẹ́sìn so ṣé èèyàn máa ń jarú jà yìí ni. La ilaha illallah. àkọ́kọ́ nísìnyí ọ̀kan ti bọ́ fún yín ní tó bọ́ fún yín ni wípé láyéláyé ẹ̀ lè bá nàbí mọ́ àbí ẹ̀ lè gbàdísì mi. bẹ́ẹ̀ni. ẹ̀ lè gbàdísì mi. ẹ̀sìn ni yóò àwọn ilé ìkónú ẹ̀sìn. kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe ẹ̀ gbàdísì mi ìtẹ́ gbá. bẹ́ẹ̀ bá sọ pé Bukhari lọ́wọ́ alálẹ̀ bó sáré sẹ́yìn Imam Malik gbogbo àdísì mo sọ fún ọ nísìn Imam Malik gbà wá. tó fi pé a sọ fún pé irú ẹ̀sìn ta ló fẹ́ ṣe. ẹ̀sìn ta léwu ló fẹ́ ṣe. gbàgbé Ibn Taymiyyah rahimahullah bá ń bínú rẹ̀ ìwọ ló mọ̀ gbàgbé Sheikh Muhammad Abdul Wahhab rahimahullah gbàgbé Ibn Qayyim rahimahullah gbàgbé Sheikh Al-Albani rahimahullah alẹ́sìn tí ẹsẹ́ bó bá lò bá bínú àwọn eléyìí sóò tún bínú Imam Malik ni bó bá láwọn èèyàn bá gọ̀ sí Imam Malik náà gọ̀ so gọ̀ tó fi mà wípé tó àdìsá bú rẹ́rọ̀ sí fọwọ́ gbá dánú mo bá sọ fún ọ tó bá ní mo mọ̀ bí Akhdari ń bí ọ pé tó Akhdari wá bá nàbí láyé Akhdari bá nàbí láyé pé bí Akhdari mo ti mọ̀ dájọ́ sùúrù sáwí tó wọn bá nàbí láyé ni ó lè rọ́nà lọ níbẹ̀ rárá mo bá bí ọ wípé ẹjọ́ sí tẹ̀yìn bá fóbìnrin tán ṣé èèyàn tún lè fẹ́ àǹtí obìnrin mọ́ àbúrò bàbá rẹ̀ àbẹ́gbọ̀n bàbá rẹ̀ kéèyàn já méjì papọ̀ ọ ni kò tọ́ bẹ́ẹ̀ o torí bá nàbí sallallahu sọ wípé la tunkahul mar'atu ala ammatiha aw khalatiha báyà wọn pé la tujma'ul mar'atu la tujma'u bayna al-mar'ati wa ammatiha aw khalatiha a kì í fẹ́ obìnrin ká tún fẹ́ àǹtí rẹ̀ náà papọ̀ at the same time mo bá bí ọ kò sí dájọ́ inú Qur'an àmọ́ kò sí àfa kankan lágbàáyé tó bí tí ó wí náà nù kò sí nǹkan tó fẹ́ ṣe àdìsá àbúrò rẹ̀ náà ni bí ó bá wá bínú tó ní àbúrò rẹ̀ yìí ń bí mi inú ọmúdájọ́ mi ìbò mi ló lọ o
bó bá sì mú mi ò fẹ́ kó nu Islam ni. tọ̀ so má jẹ́ kí ìbínú gbé ọ farabalẹ̀ ọgbọ́ má jẹ́ kí ìbínú gbé ọ farabalẹ̀ tọ̀ tó bá yẹ pé ẹ̀ wá ń wò pé bó lẹ́sẹ̀ fẹ́ jáde ni kí ayé ó ṣe kó àwọn ẹni yìí ní ìsìn ojúmọ́ bàbá sọ ilé ìwọ́n lè má sọ ilé ìsìn ó wà fọwọ́ mú kàn ní sẹ́sìn ló fẹ́ ṣe àbí wọ́n náà fẹ́ ṣèfẹ́ nu tó bá fẹ́ sẹ́sìn wá kọ́ stọ́dí ẹ̀sìn yẹn stọ́dí rẹ̀ ni má jẹ́ kẹ́nìkan kan máa tú wa jẹ má jẹ́ kẹ́nìkan kan tú ọ jẹ èyí ò jẹ́ alápapọ̀ ẹlẹ́ẹ̀kejì tí màá sọ ni pé ó kọ́ mọ̀ sáwọn èèyàn máa ń fi ìpín báyà wọn lọ́pọlọ pé bóyá tó pé 24th century láwà wọ́n lẹ́nìkan sọ pé kí ni ẹni tí ìdáwọ́sà ti kanú tíra náà lẹ́kàn máa sọ wíkẹ́ nísìkẹ́ ní kíyàn lọ́pọlọ kẹ́yìn náà kẹ́ ṣe research kẹ́ gbé Newton wá tọ̀ a ní èwo ni Newton èwo ni tuntun ṣé tuntun ni wípé ká gbọ́ Abu Hurairah àbí òun náà ní tuntun wípé àdìsí yóò kò wà sọ ìtòpá Abu Hurairah mùnáfìkì ni tuntun náà àdìsí yóò kò sínú ẹ̀sìn torí pé Abu Hurairah parọ́ ni tuntun náà nù àdìsí kìíní yóò kò sínú ẹ̀sìn o torí pé kábùl ahbar Yahudi ni ó sì gba Islam tó kó fẹ́ dá Islam rò ṣe tuntun náà kìí ṣe tuntun kankan bí wọ́n bá dá kankan mọ̀ kìí ṣe tuntun ẹ̀yin lẹ́kàn dàmọ́ ara yín torí pé ẹ̀ mọ̀ kankan very lazy ọpọlọ yín ẹ̀fẹ̀ tí ẹ ti yọ̀ lẹ́jù ibi tó ti mọ̀ pé kìí ṣe tuntun ni pé sórí ọ̀rọ̀ tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń sọ lónìí tẹ́ ń wá Abu Hurairah tẹ́ ń wọ́ náà tẹ́ fi yọ bí àdìsí Abu Hurairah tẹ́ ń wá bẹ́ẹ̀ sì yọ èmi fẹ́ sọ fún ọ wípé as far back as 1,131 years ago 1,131 years ó kéré jù nù o ó lè jù bẹ́ẹ̀ lọ o 1,131 years ago làwọn àfọ oní hadith di document tó wí èyí tẹ̀yìn sọ di tuntun yìí pé yes mo padà wá discover kábúrà 1,131 years ago ó kéré jù ni mo sọ fún ọ so ìgbà tí ọba adé ní ìsìn tó lè jẹ́ tuntun káwọn pé dédé ọ̀rọ̀ 1,000 years ago ni wọ́n ń pè ní tuntun kí ni wọ́n fi sọ bẹ́ẹ̀ ó ní wípé tẹ́ bá gbogbo àwọn èèyàn tó ń takò Abu Hurairah lónìí kò sí nǹkan kankan tó pa wọ́n papọ̀ ju wípé àdìsí tábù Hurairah gbà wá ó takò fẹ́nu wọn lọ nǹkan yọ kan tó bá ń papọ̀ náà nù tẹ́ bá yọ yóò kó wọn papọ̀ kẹ́nìkan fẹ́ sọ pé nísìnyí pé ókè ànábì Ìsá ó ti kú kò sì ní padà wá òun rí pé bó ṣe fẹ́ sọ tán ó fẹ́ twist Kùránì wọ́n sọ fún pé tọ̀ kò lọ pẹ̀lú Kùránì pé tọ̀ hadith ń bẹ tó sọ pé ànábì sọ́lá ànábì Ìsá ó padà wá hadith tó pọ̀ tọ̀ ó wá nígbà tó gbé ọpá Abu Hurairah ló gbà pé ìwọ Abu Hurairah bá dé gbà láàfún gba ìwọ Abu Hurairah òun bá Abu Hurairah torí pé Abu Hurairah òjò rọ́nà lọ pé torí pé Abu Hurairah ló gbà pé kayfa bikum idha nazala fikum ibn Maryam fa abmakum báwo lẹ́ ṣe wà ń jọ tí Ìsá ọmọ náà bá sọ kalẹ̀ tó sì wá lídìí yín pẹ̀lú tírà Ọlọ́run ọba yín àti súnà ànábì rẹ̀ àwọn sàrẹ́lẹ̀ náà jọ mi wọ́n lẹ́nìkan láwọn àdísì ń takora nígbà tí ó dáhùn kan àwọn sàrẹ́lẹ̀ rẹ̀ jọ mi àdísì ẹ̀tẹ̀ kan tí kàtẹ́gùn kó takora ó lò takọ̀ pọ́lọ rẹ̀ dé ó sì takò fẹ́ inú tó fẹ́ ṣe nígbà tóun ti rí pé Abu Hurairah ló fẹ́ hàn báyìí pé ògbọ́ òun má Abu Hurairah lọ́ta kò mọ́ bí ó ṣe ṣe ọ̀kan wò òun ó fẹ́ jajá ajáwùjẹ ó rí pé àti mọ́ jajá báyá dí Abu Hurairah ní ojú kórónà lọ pé Abu Hurairah yìí tọ́ òun náà bẹ̀rẹ̀ sí bú ọ̀kan wò wípé òun fẹ́ bú àwọn sàábí ànábì òun fẹ́ sọ pé àwọn sàábí ànábì irọ́ ni wọ́n pa má ànábì ó rí pé àwọn àdíìsì tán gbà wáyé nǹkan ó ní àkèsí ọ̀rọ̀ wọn pa ìta nígbà àdíìsì yẹn wá Abu Hurairah ló ń bá mi pa kí ló dé so gbogbo wọn náà ní ìfẹ́ inú yìí náà ni kọ́dà ọ̀kan ń bẹ ní tó ṣe òun tiẹ̀ ó yẹ pé gbogbo nǹkan bá ti rò báyìí kọ́dà wọn fi lè gbogbo àdíìsì àbàdì báyìí Abu Hurairah ló gbà wá ìmọ̀ á yà mí lẹ́nu pé ńgbà tá a lẹ̀ 21st century kọ́dà ká má tiẹ̀ tọ̀rọ̀ ẹ̀sìn gan báwọn yẹn ṣe máa ń treat issue ọ̀rọ̀ kò jọ bíi pé ọpọlọ òun náà wà tó máa ṣe máa ń claim ẹ̀ máa fún wa lẹ́gbàá sẹ́wọ̀n pé káàdà máa ń sọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ ẹgbọ́n kéèyàn sọ fún kéèyàn sọ nísìnyí pé ìtọ́fà tó ń padà gbà pánà bí sọ ní padà wá ní pé kírísítẹ́nì kan ló bí òun ó wá bí òun pé nínú àlàyé àti òkú tálẹ́ yẹ ká máa tẹ̀lé question ni wípé sáà mùsùlùmí sí wọ́n ń sin ànábì bí question tó simple ni wọ́n bí ọ́ question tó simple ni wọ́n bí ọ́ kò lé tó báyìí mùsùlùmí kò sin ànábì ọlọ́sọ́lá kò pé ànábì
sallallahu alaihi wasallam. So ọ̀rọ̀ yìí sì wà nù Quran tí wọ́n bá mọ̀ pé wà ní làákàyè ni ṣé bí rẹ̀ ti ṣẹlẹ̀ lógun Hud tọ́lọ́ sọ fún wa pé dáná fi sọ pé wa ma Muhammadun illa rasul qad khalat min qablihi rusul. Ànábì torí kò jẹ́ nǹkan jù iṣẹ́ Ọlọ́run lọ àwọn òjíṣẹ́ kan ti wá sọ́wájú afa imata aw qutila ṣé tánàbí bá tiẹ̀ wá kú àbí tán bá pa inqalabtum ala aqabikum ṣé wàá padà sẹ́yìn ẹlẹ́sẹ̀sìn mọ́ ni wọ́n fi tọ̀ ànábì lè kú wọ́n sọ pé innaka mayyitun wa innahum mayyitun òkú ni ó òkú làwọn náà wọ́n sọ pé tọ̀ afa imita fahumul khalidun tó bá kú sóhun mọ̀ lọ́gbẹ́ gbére so kíkú ànábì ẹ̀ṣẹ̀ nǹkan ní tó kọ́kọ́ mọ̀ ní pé kíni kẹ́ ẹ tẹ̀lé ní tó gbé wá ni falladhina amanu bihi wa azzaruhu wa nasaruhu kí ni kọ́ wattaba'u an-nura alladhi unzila ma'ahu àwọn tán gbàgbọ́ tí wọ́n ràn lọ tán wá tẹ̀lé ìmọ́lẹ̀ tọ́lọ́run bá sọ̀kalẹ̀ pẹ̀lẹ́ tọ́ so nísìn àwọn táwa wá ń gbà tánábì ti kú ńkọ́ ó dìgbà tó bá tó rà nábì ká tó tẹ́lẹ̀ ẹ̀sìn rẹ̀ wọ́n wá ní wọ́n ti wá ránṣẹ́ àwọn pé ànábì sáà náà ti kú sí ánsà wà nù sáwà ń sin ànábì so ìwọ́rọ̀ ànábì rí ok mi pé bá sọ fún nísìnyí tó bá fẹ́ kan wí ni pé ànábì náà wà láyé bọ́ so wárí tí wọ́n wá sọ kò tẹ́ àwọn tẹ́ẹ̀jọ ń kóra yín lọ́rùn káàkiri ètò orí pé àwọn ògbà pànábì ti kú Allah akbar. tọ̀ sórí àwọn Súfí ó gbà pànábì ti kú lẹ́yìn gbà tánàbì kú tán náà lànàbì sàtúnyọ sáwọn wòlíì wọn pé mo fún ọ̀lá sàlátù yóò sọ pé yọ sóhun pé fètè tèrè pé lójú àlá bẹ́ẹ̀ni tọ̀hún gbà pànábì sí gbò tí kú àkúdáyà so ẹgbọ́ so ìwọ nísìn àmọ́tẹ́fẹ́ ṣe òun nísìn ó ní ọ̀rọ̀ pé òun ránàbì lójú àlá kọ́ ó yọ sóhun kọ́dọ̀ kan bẹ́ẹ̀ náà sọ pé Paris ní France lòun ti ránàbì pẹ̀lẹ́ nàbí France bẹ́ẹ̀ France ló ti rí mo bí ní ṣe ń sọ yà àwọn tó bá ti mọ tí ń rí òye wọn. àwọn àgbà bẹ́ẹ̀ sọ pé bóyá tọpọlọ nílò tó kò sí ọpọlọ nílò. iná mò ń sọ pé tọ̀ ní ìsìn ìjà pé ẹni tóun sọ pé ànábì sallallahu alaihi wasallam pé òun ráì ní yaqadatan la manama kì í sọ̀rọ̀ ojú oorun ó fi bílẹ̀ la manama tọ̀ ìwọ gbà pé ànábì kò tí kú eléyìí lóhun tóun ṣe comparative òun sọ wípé ànábì ti kú ànábì sáà náà ti kú ẹ wá jọ jòkó papọ̀ níjà wá jòkó papọ̀ bá fún yín tọ́píìkì pé tọ̀ ìwọ sọ̀rọ̀ pa ànábì ipe ẹ̀dá kan àsàlátù tẹ̀ ń ṣe yìí nísìnyí bolẹ̀ ti rí ànábì ló fún lágbájá báyìí láì sojú oorun wọ́n ní lọ́jọ́ oorun báwọn mo ní sọ fáwọn ilé ẹ̀pá ànábì ti kú náà pé yẹn náà ti kú papọ̀ wọ́n ní má jà sọ yín nísìnyí ẹja kọ́ yọjú nǹkan tó jọ papọ̀ so ẹ mọ̀ pé ń dá wàdà bọ̀ ẹgbọ́ so ń dá wàdà nígbà mi ẹ mọ̀ gbégbé ṣé ọ̀pọ̀lọgán bẹ́ẹ̀ bí nǹkan tá à ń ṣe bẹ́ẹ̀ bá fẹ́ kójọ papọ̀ ẹ kójọ ta'awanu 'ala al-birri wat-taqwa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan kójọ lórí dáadáa àti páyọ̀ lọ ẹ má kójọ lórí ẹ̀ṣẹ̀ àti kọjá àlà so sáré táwọn bá ti wá ń gbé nǹkan tó máa sọ wọ́n kò bá gbogbo nǹkan táwọn sọ tuntun ni but wọn ò fẹ́ kán wádìí kán tó sọ̀rọ̀ ṣé gbogbo nǹkan táwọn sọ yìí tó bá yẹ pé ibi táwọn èèyàn bá mọ̀ túmọ̀ ẹ̀ ni tán bá mọ̀ túmọ̀ ẹ̀ ni tán bá mọ̀ túmọ̀ ẹ̀ wọ́n mọ̀ wípé kìí sọ̀rọ̀ kékeré kìí ṣe big deal nǹkan táwọn sọ tẹ́ ẹ bá àláwọ̀ rẹ̀ fáwọn tí wọ́n ṣe mùsùlùmí àbáwọn tí wọ́n jẹ́ tó yẹ pé wọn ò bìlífọ̀ Ọlọ́run irú àwọn ọpọlọ tẹ́ ń lò yìí tán bá tì í sí inú Kùránì ẹ̀ lè fèsì nísìnyí ẹni kábùl ahbar pé torí pé júù ní nípínlẹ̀ ọmọ gba sílámù tó kó fẹ́ dá sílámù lónìí torí pé júù ní nípínlẹ̀ tó gbogbo àwa yìí náà kọ́ nígbà tó ń bá fi trace àwọn bàbá wa sí ibìkan náà làwọn náà sáà ti wọnú islam islam sì ni gbogbo yẹn lòun accommodate tó bá sáà ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ àbí tó yẹ pé bẹ́ẹ̀ bá ní ǹjẹ́ dákọ̀ tán bá bì wọ̀ mi fẹ́ bí ọ́ ni òsàn pé bó ti ń sọ́nù tó bá ti sọ gbogbo nǹkan ní tẹ́bá wà díìsì yẹn ẹ̀yìn torí pé ẹ pa àwọn jù ọ̀dọ́ rẹ̀ ní lágbẹ́já ti gbà àwọn jù fẹ́ dẹ̀sìn rú lẹ́yìn mẹ́sìn mọ́ sọ́nà nù àwọn kí náà kan àwọn kírísítẹ́nì wọn kó sí wọn lọ́wọ́ wọn fẹ́ dẹ̀sìn rú ànítọ̀ tán bá bì wọ wípé ókè tó bá yẹ pé báwọn náà bá ní sọmọ pé àwọn tẹ̀ ń tẹ̀lé àbí tẹ̀ ń kàwé wọn àwọn mustashirikun àwọn orientalist wọn ò fẹ́ kán gbà pàánà bí sàlá sọ́nà pàánà bí Ọlọ́run èèyàn lásán ni wọ́n kà sí wọn ò gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọpọlọ wọn lẹ́sìn ń lò tọ̀ question wa ni wípé yé kí n fi hàn nísìn tán bá wá sọ fún ọ tẹ́mí tán bá sọ fún ọ pé sórí èyí tán kọ́ sọ fún yín wọ́n kọ́ dọ́gbọ́n tàn yín ni ó níbi tán lọ wọ́n á sọ fún ọ pé ṣe bẹ́ẹ̀ lánàá sọ kánìkan pípa ṣe bẹ́ẹ̀ lánàá bí fẹ́ inú àwọn ìyàwó rẹ̀ mélòó ni jù mẹ́ wọ́n ní Sọfíyà jù ni nípínlẹ̀
ó ní jù ní Juweriya náà jù ní nígbẹ̀rẹ̀ ok mo ń fura Sọfíyà ìyàwó ànábì yẹn àti Juweriya yẹn ó dà pé òun ló kó sánábì lórí tó fi ṣe kí ni pé ẹ̀yin orí pé tẹ́ bá wọnú Kùránì ní sàn ànábì ó kọ ànábì Musa pọ̀ jù tànábì gan lọ Musa ilé ní pé Musa sí wá pọ̀ kanáà sọ fún mi kódà Musa sì gbọdọ̀ pọ̀ ju Muhammad la ó sì lásán Kùránì kalẹ̀ fún nígbàtí èsì Tàórátà ìsá ń pọ̀ one ìkànsì ẹ̀ tí sọ́nù wọn tó fi ṣe fídíò bẹ́ẹ̀ ni ó ló mùsùlùmí tó ń tẹ́lẹ̀ kóhùn tó di Christian wọ́n tàbá lọ wọ́n máa rókò àná pé Ìsá ju ti ànábì Muhammad. so sẹ́yìn náà sílò àwọn ọpọlọ náà lọ́pọlọ àbí kẹ́nìkan sọ fún ọ pé akọ́dà nígbà tí mo wọnú Kùránì mo rí pé ní gbogbo àwọn gbogbo obìnrin tọ́lọ́run bá dákọ kò dákọ ìyá ànábì kò dákọ ìyàwó ànábì kankan obìnrin ẹyọ kan tó dákọ Maryam ìyá Jésù ní pé wallahi stars wọ́n ti sọ́nà so kẹ́yìn wá ní ó ti fi hàn wípé kẹ́nìkan náà gbá mo fẹ́ rescue Islam mo fẹ́ rescue Islam kọ́ tó ti fi hàn kódà pé àwọn Kírísítẹ́nì ti fẹ́ tọwọ́ bọ́nú Kùránì kódà wọ́n tó ń sọ mí tó tún jù bẹ́ẹ̀ lọ wọ́n sọ mí tó tún jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo eléyìí táwa ń sọ fúnra wa ò ní wípé ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn ẹ̀já ṣẹ̀sìn ẹni tó bá ṣe pé bá ní nǹkan tí bá ń bínú sí kó gbébi kó wà nǹkan tí ó yanjú ìbínú rẹ̀ síbòmí kìí ṣe pé ká máa parọ́ fi ṣẹ̀sìn sẹ́rí gbogbo eléyìí tẹ̀sẹ̀ fẹ́ fà yín ní ìsìnkẹ́ mo sọ fún yín ó kéré jù 1131 years ní ṣù ìtì wàlẹ̀ tó sì pé látijọ́ tá ti ń sọ náà ń kọ́ o sónà náà ní ṣe ń borí Abu Hurairah ò sì dínkù nípò so tí ò bá wá dínkù nípò ṣé ìwọ ló yẹsẹ̀ abẹ́rẹ́ rẹ̀ kìí ṣe iṣu tó yẹsẹ̀ bẹ̀rẹ̀ o kó mọ́ dààmú ara rẹ̀ tó wà lókè wà náà pé àwọn kan wọn ò fẹ́ kan tí màá náà nígbà tó pọlọ yín ti wá pé nísìlẹ̀ yín ṣẹ̀ṣẹ̀ wá rí kí ni mo fẹ́ fàyọ mẹ́ pé mo ní èkó mo sọ fún wa pé tọ̀ iṣu yìí ọ̀rọ̀ pé ká máa ṣàbò kan Abu Hurairah àbí ká sọ pé wáyé ní sí ànígbàdí Abu Hurairah ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ló kéré jù 1131 years ló kéré jù ní o ó jù bẹ́ẹ̀ lọ mo kàn ní pé kéré kí ni mo fi sọ bẹ́ẹ̀ ó ní pé al-Imam Ibn Khuzaymah Muhammad ibn Ishaq Abubakar ibn Khuzaymah al-Hakim tó ṣe Mustadrak Hakim ó gbà wá lọ́dọ̀ rẹ̀ ó gbọ́rọ̀ yìí wá ó ní wa innama yatakallamu fi Abi Hurairah tọ̀yìn tí mo fi sọ pé 1131 ni pé Ibn Khuzaymah tó ń sọ̀rọ̀ yìí nísìn 311 Hijriya lókù 311 kọ́nà rọ́bẹ̀ ó ní tó bá ríyàn tí bá ń sọ̀rọ̀ ń pa Abi Hurairah tí ń sọ tí ò dá ń parí lè dáfẹ́ akhbarihi tó fẹ́ mọ́mọ́ fi ti gbogbo àwọn àdís tó gbà ó fẹ́ ti dànù àwọn tán ń sọ ni man qad a'ma Allahu qulubahum àwọn tó lọ́wọ́ bá tó ti jẹ́ kí ọkàn wọn fọ́ ó ya fọ́jú fala yafhamuna ma'anil abar àwọn túmọ̀ tí àwọn àdís yìí mìí wọ́n gbọ́yé ó wá categorize wọn bẹ́ẹ̀ bá ti rí àwọn tán ṣe wọ́n ṣe ní 1 imma mu'attilun jahmi yasma'u akhbarahu allati yarawnaha khilafa madhhabihim ẹn tó jẹ́ pé ó sọ pé mu'attilu ni jahmi ni kí ká pé mu'attil lẹ́n tó sọ pé Ọlọ́run ọba ò ní ròyìn kankan pé a lè ròyìn Ọlọ́run ọba kápọ̀ Ọlọ́run bá sẹ̀mí a lè fọ́ Ọlọ́run ọba ní basir a lè fọ́ Ọlọ́run ọba ní sífà kankan tó ń wá rí wípé Abu Hurairah gbà díìsì wá tó Ọlọ́run ọba ní sífà bẹ́ẹ̀ Ọlọ́run ọba lójú gẹ́gẹ́ bó sì wà pẹ̀lú ẹ gbọ́gẹ́ bó sì bá Ọlọ́run ọba mú Ọlọ́run ọba ó ní ìgbọ̀ràn Ọlọ́run ọba ó ní gbogbo òròyìn tó fi ròyìn ara ẹ̀ nínú alkitabu wa sunna sẹ́mọ̀ pẹ́ tó bá jẹ́ Jahami ó ti mọ̀ pé tóun bá tako Kùránì àṣírí òtù tọ́rọ yóò ti mọ̀ pé kèfèrí ni yóò wá kọ́ wábi tóun kọ́ fẹ́ rún ilé yìí sí yóò wá lóun fẹ́ rún àdìs tóun bá ti wá rún tán yóò ṣẹ̀ wá wá nǹkan tí wà fi lọ Kùránì náà tọ́ bó bá ti rẹ́ nìkan pé àwọn tán táwa máa ń takò àdìs Abu Hurairah ní Ibn Khuzaymah categorize láti gbà yẹn láti gbà imma mu'attilun jahmi kó jẹ́ ní tó pé Jahmi ni pé that is gbogbo wọn fẹ́ kan ti ní bìlífù kan àbí wọ́n nífẹ̀ẹ́ inú kan tó fẹ́ protect ìfẹ́ inú tó fẹ́ protect wọ́n wá rí pàdé Abu Hurairah ní dí àwọn lọ́wọ́ kọ́dà ẹ̀rì gbígbà gbígbà tó sọ ẹ̀rì bínú yẹ̀dẹ́ pé tó bá sọ gangan ẹ̀rì pé wọ́n sì sọ̀sọ̀wúsọ ẹgbẹ́ dákùn ẹjẹ́ fún ilẹ̀ example
èèyàn níṣẹ́ ó bínú Abu Hurairah débi pé wá ní Abu Hurairah yẹn ẹ máa wo ṣé ẹ mọ̀ tó fà tó fi hate ajá ẹ mọ̀ gbẹ́dà kùn sáwọn ẹ mọ̀ tó fà tó fi hate ajá whereas ní tó ṣe ni pé hadisi wípé béèyàn ò bá fi sótúrà síwájú tí ò sí gàgá kan tó wà wájú ẹ tí nǹkan mẹ́ta bá wá gba wájú rẹ̀ kọjá obìnrin tó ti bàlágà àbí kẹ́tẹ́kẹ́tẹ́ àbájá wípé tí ò sí sótúrà wájú rẹ̀ ni ò tán àwọn nǹkan bá fi wá gba wájú rẹ̀ kọjá ìrun rẹ̀ ti já tọ́ òun wá ní ẹ máa wò ẹwò nǹkan Abu Hurairah sọ̀rọ̀ ajá mú tọ́ ajá nìkan kọ́ ló sọ Abu Hurairah ní kìí Abu Hurairah nìkan náà lórí ìgbàdí sí wa ẹ máa gbọ́ kẹ́fí lè mọ̀ pé ìbínú ni o torí tó máa sọ fún pé ok ó ní ẹ máa wo ohun tó fà tí fi ń sọ̀rọ̀ ajá ẹ máa wo ohun tó fà tẹ́rí tó fi ń sọ̀rọ̀ ajá ó parọ́ nù o à ń tọ̀ irọ́ kí ló pa iṣẹ́ ẹ̀ mọ̀ pé Abu Hurairah àti ológbò lòún sìn Abu Hurairah òun ló ń gbò ẹ máa gbọ́ àwọn ọ̀sẹ̀ àwọn ọpọlọ náà nù wọ́n yà mí lẹ́nu pé àwọn ọpọlọ náà nù láì wò wé ọpọlọ náà nù wípé Abu Hurairah ló ń gbò ṣé ẹ sì mọ̀ pé ajá yóò hate ajá because ṣé ẹ mọ̀ pé olóńgbò àtajá eku la ṣé sáyẹ́nsì náà lélẹ́ yìí ni àbíwò kò tẹ́ ẹjọ́ mọ́ nǹkan kan ajá àtolóńgbò wọ́n gbàgbé eku la ẹ̀dá ló sọ báwọn fún ajá àtolóńgbò eku la òun náà ni Abu Hurairah hate ajá ṣẹ́gbọ́n ìpè ìtorí rẹ̀ l'Abu Hurairah fi ọ̀rọ̀ àdìsí la ilaha illallah ọpọlọ náà nù ọpọlọ 24th century. La ilaha illallah àwa ó nìkan sì kọ́ ló gbàdí sí wa. àwa ní òkè sẹ́tà Abu Hurairah ní ọ̀dà Abu Dhal Ghifari náà gbàdí sí wa tọ́ nígbà tá Abu Hurairah bá tó pé tó bóun lólóńgbò ni ó fi dákọ̀ ajá tọ́ kí ni tiẹ̀ òun ní kéènì wà rí Abu Dhal Ghifari ní kéènì wọn àbí ẹ mọ̀ wọ́n kàn sáàsọ gbogbo ẹ̀ jákujàku tọ̀ bàbá wa béèrè pé ọ̀dọ̀ tani ta ló ti gbà lọ́wọ́ tani Abu Dhal Ghifari wà akudam ó wà asubákù Abu Hurairah lọ ó gbà sílámù sáwájú ẹ ó wà pẹ̀lú ànẹ́bì sáwájú ẹ tó náà bá wá ń gbarú eléyìí wá kí ni yẹn kó jẹ́ fún ọ ó ti mọ̀ pé ní tó yẹ kó jẹ́ nígbà ó ní Abu Hurairah pààrọ̀ àmọ́ kò fẹ́ sọ yóò ní torí pa ajá àtolóńgbò tó àwọn ọpọlọ náà náà Abu Hurairah àfi gbélé wa nípa Abu Dhal Ghifari náà gbà wá tọ́ọ̀dà agbọ́wọ̀dà ẹ sọ̀rọ̀ pa ajá àtolóńgbò ekú la so olóńgbò àti kẹ́tẹ́kẹ́tẹ́ náà ekú la torí kẹ́tẹ́kẹ́tẹ́ náà ń bẹ wà ní àyè ìdáyé ẹ̀dá obìnrin àtolóńgbò náà wọ́n ekú la wọ́n ti gíbẹ̀ ẹ̀rí náà ẹ̀rí ńláńlá ní tó fẹ́ kan wà ń bẹ̀ ni pé wọ́n ti gbé sínú ìfẹ́ inú yẹn ni gbogbo nǹkan tí ó bá di wọ́n kọ́ṣẹ́ bọ́ ẹ̀sìn ìtẹ̀lé ni ní ẹ̀yìn lè wádìí nǹkan bá ṣe báyìí ló ṣe báyìí ẹ̀sìn tó bẹ̀ púpà fi wà ń lẹ̀ lẹ́rú àsìkò àwọn Imam Malik rahimahullah tẹ́yìn náà acknowledge pé mọ́ta Imam Malik ní àwọn ti dáadáa jáde tó bá fi wà ń bẹ̀ níjọ́ tí ọba ní kò sí ń bẹ̀ mọ́ ẹ̀sìn rẹ̀ ò lè jọ ti wọ́n so ẹ̀sìn mi tó bá fẹ́ dálẹ̀ sẹ́yìn náà lẹ́wàá jẹ́ mọ́mú bẹ́ẹ̀ àwọn tẹ̀lé yín o àwọn àìmọ̀ yìí làwọ̀ tẹ̀lé torí pé nǹkan tọ́lọ́run ọba sọ tó ìṣẹ̀lẹ̀ sọ ni wọ́n sọ tọ́ Ibn Khuzaymah sọ pé bó bá ti rìn bá ń takọ̀ àdìs Abu Hurairah Mu'attilun Jahmi ọ̀kanù torí pé àwọn àdìs Abu Hurairah gbà ó takò nǹkan tó jẹ́ mọ́tàbù tẹ̀ fayashtumuna Abu Hurairah wọ́n wà máa Abu Hurairah tó rẹ̀ ẹgbọ́ fayashtumuna Abu Hurairah wọ́n bá Abu Hurairah torí pé gíní bìlífù tí wọ́n ní ẹ̀ àkídà náà tí ò sínú ẹ̀sìn àkídà tí ò sínú ẹ̀sìn yìí tó ṣe pé tọ́ Ọlọ́run bá wá fi àtàyà Kùránì àtàdí ìsàdẹ́mùsọ̀ sọ́lá ó fi kí rẹ̀ tí ò fi gẹ́sìn yìí dàrú àwọn ọmọ ẹgbọ́ kan fa yashtimuna Abu Hurairah wọ́n wà bú Abu Hurairah wa yarmunahu bima Allahu ta'ala qad nazahu anhu wọ́n wà jù sí nǹkan tọ́lọ́run bá fẹ́ kàti fọ́ọmọ́ tí ò ní kò sí tí ò ní fi bú tán wọ́n ní alátẹnujẹ ni wọ́n ní mùnáfìkì ni wọ́n ní kíní kan òpùrọ́ ni wọ́n ní kíní kan torí gbé àwọn lọ́balọ́ba ló fẹ́ súnmọ́ kò sí tí ò ní wí tán láti gbà yẹn 1,300 bẹ́ẹ̀ni 311 ní ẹ̀ tàbí tá bá lọ pẹ̀lú pé ọdún tí Ibn Khuzaymah kú ló sọ̀rọ̀ yìí ní o bàbá lọ pé kìí ṣègbà tó kú ló sọ ó tún jù bẹ́ẹ̀ lọ ṣe kí lẹ́yìn tó ní tó yẹ kẹ́yìn wá rún bẹ́ẹ̀ ni pé ó yẹ kẹ́yìn náà wá lè sọ pọ̀ lọ pé sọ̀rọ̀ yìí ti wà ń bẹ̀ ọ wà bẹ́ẹ̀ pé ńgbà tó wá ibo làwọn ẹni eré wà ń gbà sáìdì ta ni wọ́n wà ó gbà wọn kẹ́nà bẹ́ẹ̀ kan ti bẹ̀rẹ̀ wàhálà tẹ́yìn fà yìí wọ́n ti ń sọ ọ́nà dáadáa yìí nígbà tí nǹkan ń wá ibo làwọn ẹni eré wà ibo ni Imam Malik fọ́ọ̀lù sí
Imam Malik tẹ́ sọ pé ó dáa ibo ni Shafi'i fọ́ọ̀lù sí nígbà ibo ni Ahmad bin Hanbal fọ́ọ̀lù sí kí wọ́n wá béèrè báwọn wo ni wọ́n fọ́ọ̀lù sí ìdọ̀dá sàdí kó dákọ̀ wọn bó bá tó bẹ́ẹ̀ kó o sì bẹ Ọlọ́run ọba tó ẹ pé lóòótọ́ o bá sọ pé kó kà ọmọ wọn. irú àwọn èèyàn bẹ́ẹ̀ kó kà ọmọ wọn. So kí ni dáhùn sẹ́yìn sí àwa dúpẹ́ fọlọ́run ọba pé àṣẹ irú nǹkan tó ti ṣẹlẹ̀ báyìí 1911 years kọjá nígbà tó padà tó máa ṣẹlẹ̀ ibi tó dáa làwa bọ́ sí àwọn bọ́ sí sáìdì kejì ṣe kí ni wàhálà ní ìsìn ẹ̀ wá ń ṣe conference àbúrò rẹ̀ rán ebi kò sí wọn sọ pé conference àbúrò rẹ̀ ti wà tipẹ́ àmọ́ àwọn tó máa ń jẹ́ members of the panel àtàwọn tó máa attend conference ló fẹ́ máa dákọ̀ yìí pé because tó ń kálukú ní against àbúrò rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣẹ́gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ sẹ́ni yìí náà ni sẹ́ni ọ ti wà tipẹ́ ṣùgbọ́n kí ni wọ́n ní eléyìí tí ó pé tààtìlù ló ń fẹ́ ṣe àbúrò rẹ̀ ní òjò rọ́nà lọ ó ní tó fẹ́ ṣe ní ẹ̀sìn àbúrò rẹ̀ ní òjò rọ́nà lọ òun náà pé ọya ṣé wọn náà tó ní nǹkan mí against rẹ̀ tọ́ àbúrò rẹ̀ rà tó pé bí kóun ló bá dísà Ànábì sọ̀sọ́là wá ṣíà náà ní problem pẹ̀lú ẹ̀ wọn náà pé gbogbo àwọn Abubakar Umar tóun fẹ́ pè ní kèfèrí àbúrò rẹ̀ òye kóun rí wọn pé ní kèfèrí òun náà ń bínú ẹ̀. mo rò pé ó ń yé wa ṣá. so pé kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbogbo ìtẹ́ ẹ̀sẹ̀ ń dàwọn ara yín pé lọ́pọ̀lọpọ̀ wo wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ àbúrò rẹ̀ rọ̀ ni jọ́ọ̀dì làìbọ́ kan náà yìí sọ pé yàtọ̀ ni tẹ́jọ́ tó ń bèèrè pé ṣé lágbájá làkọ́kọ́ ẹ ni sóhun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ takò sọ ibùkọ́ rí wọn wọ́n ní takò bọ̀ ti pẹ́ ṣùgbọ́n nínú àwọn èèyàn gidi òkè sóhun làkọ́kọ́. tábàtì wọn sọ pé àwọn èèyàn takò Bukhari sáwọn èèyàn gidi ni wọ́n tí wọ́n jẹ́ ìṣòro tó bá ṣe pàrọ̀ ló bá fẹ́ jọ àdáwọn tó kọ́ àwọn tó ṣe èyí tó tó ju jẹ lọ. so nígbà tẹ́tí pàdé Buhari ìsìn àbúrò rẹ̀ ló kú àbí ẹ̀gbọ́n tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ máa gbọ́ kéèyàn sọ pé èmi gbà pé àbúrò rẹ̀ sàábé ni àmọ́ mùnáfíkì ni kò lọ bó bá tẹ̀ wá tẹ̀ sọ báyìí bó bá fẹ́ sọ pé àbúrò rẹ̀ ṣe mistake báyìí ó sì sọ pé pẹ̀lú ẹ̀rí báyìí kò sẹ́ kankan tó sọ pé àwọn sọ àbọ̀ lè ṣe mistake wọ́n lè ṣe ṣùgbọ́n ẹ̀ ní rẹ́ẹ̀dì mú wá náà ni ìbínú yìí náà ni ìbínú yójójúmọ́ náà ẹ̀ sì máa gbé tíra pamọ́ náà ni inú tíra kan tíra rẹ̀ náà ni ẹ mọ̀ pé sábẹ́ tébù wọ́n gbé sábẹ́ tébù lórí kìnnì so wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa bọ́ àbúrò rẹ̀ wayarmunahu bima Allahu ta'ala qad nazahu anhu wọ́n máa ju pẹ̀lú wọ́n máa ju òkò sí èkó ebú òkò rọ́ gbogbo ẹ̀ pẹ̀lú tọ́lọ́ bá ti fọ́ ọmọ kó mẹ́ tí ò ṣẹlẹ̀ sí kí ló fà tamwihan ala ru'a wọ́n fẹ́ dá nǹkan rú máwọn èèyàn common people lójú àwọn èèyàn tó gbé nísà àwọn tí ń sẹ́sìn wọn bọ́lọ́wọ́n ọba ṣe gbé wá tàbí ìyàsùn wọn lè má nímọ̀ lóòótọ́ wọ́n wá fẹ́ fi hàn wọ́n pé ẹ máa ṣe yàn àbúrò ẹ̀yàn ló dẹ́sìn ẹrú o wọ́n fẹ́ dàrú àwọn èèyàn common people àtàwọn èèyàn tó wà nílẹ̀ wọ́n sọ fún wọn pé anna akhbarahu la tathbutu bi al-hujja àlèwí sẹ́rí tọ́ ọ̀kanù àwọn eléyìí ìmọ̀ mu'attilun mo fẹ́ ibi ọ̀rọ̀ tẹ́ sọ pé wọ́n fẹ́ dàrú mọ́ àwọn common people lọ àwọn gèjò ìrìn àti pé nísìnyí lábẹ́ nísìnyí ó ń kírun rẹ̀ jẹ́jẹ́ bẹ́ẹ̀ bá bí pé kí ni fi ń kírun àdìsá gbóra náà ni fi ń kírun kí ni fi ń gbàwẹ̀ àdìsá gbóra ni fi ń gbàwẹ̀ kí ni fi ń yọ zaka àdìsá gbóra ni fi ń yọ zaka kí ni fi ń lọ sí hajj ẹ máa gbọ́ o èmi ó yà yín lẹ́nu ẹ̀kọ́ nígbà tẹ́yìn náà bá fẹ́ sọ fáwọn èèyàn tó bá fẹ́ lọ sí hajj àdìsí wo lẹ́ẹ̀ka bẹ́ẹ̀ bá sọ pé tó Ànábì sallallahu alaihi wasallam sọ wípé man hajja ẹni tó bá ṣe hajj falam yarfuf tó wùwà ìbàjẹ́ níbẹ̀ ìwà tó ní ṣe pẹ̀lú obìnrin ìbàjẹ́ wàlàmù yẹ́fṣù kò wá kò kí mẹ́kò sẹ̀sẹ̀ mẹ́ rọ́jà àkàyọ́ mi waladatu ummuhu yóò délé padà gẹ́ bí ijọ́ tó yà rẹ̀ bí ta ló gbà wá. mi bẹ́ẹ̀ bá fẹ́ sọ fáwọn tán lọ sí ájì tẹ́ fẹ́ sọ wọn kí ló wí fún so bó bá ti rábùrẹ́ ó sọ pé ọ wà sọ wà ní bẹ́ẹ̀ ṣe ń lọ yín sí iṣẹ́ bẹ́ẹ̀ lọ lè ṣe ẹ bá ṣe ń sọ ọlọ́wọ́ bá yóò ṣàforíjì ẹ̀ṣẹ̀ yín fún yín bàbá fẹ́ gbààwẹ̀ nísìn bàbá bira wa lónìí ìpè àjọ àmúgbàwẹ̀ ní mo wá báyàwó mi mo ṣe mistake mo báyàwó mi sùn nínú Ramadan pé ọ ti dáná kàfàrà nú o sórí bó ṣe sọ́n àdísàbò ránà lórí sọ fún nítorí kí ẹ̀ mọ́ntẹ́ ń ṣe ni ẹ̀sà àmọ́tẹ́rọ́ di Allahu anhu àbúrò rẹ̀ ní mọ́tẹ́ ẹgbọ́ ṣe yíò sí ọmọ tó ń ṣe ni àwọn tó bá fẹ́ ṣe local fight ìjà local ẹ̀ sì fẹ́ dẹ̀sí gba àwọn èèyàn rú bó bá fẹ́ gbàwẹ̀ òun ló sì bó bá fẹ́ kírun òun ló sì bó bá fẹ́ tọ̀ tó wà tó pé inú rẹ̀ ń bí àbúrò rẹ̀ ń bí ọjà rí pé bó bá ti rí báwọn àwọn alákọ̀ọ́kọ́ nù
tọ̀míyàn alọ̀rọ̀ á wọ́n sófò àtàwọn èèyàn tán wà nílẹ̀ ilẹ̀ tí wọ́n nímọ̀ tó bí wọ́n jámọ̀ kan wọ́n fẹ́ dàrú mọ́ lójú pé báyìí báyìí ló ṣe pé a lè lo ẹ̀rí yẹn àmọ́ ibò làwọn ti rí àwọn sì bí báwọn mùsùlùmí ṣe ń ṣe ní láti jọ yìí bá ṣe ń ṣẹ̀sìn wọn ni àyíwọlẹ̀ tó wá gbé wá ọlọ́kànnù imma madha mu'attilun jahmi inú kẹ́ pé mu'attil jahmi ó fẹ́ ṣe ta'tilu sifat pọ́lọ́run ní sifat wa imma khariji to another member panel conference Abu Hurairah anti Abu Hurairah tán fẹ́ ṣe bó bá ti mu'attil jahmi ó tún wá wa imma khariji ẹni tó pé khariji ni khariji lẹ́ni tó ṣe wípé òun ò gbà pé ìmáàmù kankan bẹ yàrá saifa ala ummati Muhammad ká máa pa àwọn ìjọ ànábì lọ ni wala yàrá tọ́ ata khalifa wala imam kò ní ṣe kíni kò rí pípẹ́ yẹn gbọ́dọ̀ tẹ̀lé khalifa kankan àbí imam tẹ̀lé àṣẹ rẹ̀ torí òun fẹ́ pààyàn kò sì fẹ́ gbà fún khalifa kankan kò fẹ́ gbà pé nìkankan láṣáájú ó rí pàdé ìsàbí orí àṣọ pé ẹni tó bá gbọ́ min amiri shay'an falyasbir ẹni tó bá ti gbọ́ pá ẹni tó jẹ́ láṣẹ rẹ̀ níṣẹ́ ó ṣe nǹkan tí ó dá fún kó ní sùúrù pé ta ló gbà wá wọ́n lábúrò àbúrò náà gbọ́dọ̀ bá lọ. mo rò pé ń yé wa ká mọ̀ di àwọn tó lè mọ̀ takàbúrò ìrọ̀ ẹni tó bá kí ló dé wọ́n nígbà ká má takà wọn láṣẹ wọ́n ta ló gbà àbúrò rẹ̀ pé òun náà ọ̀tọ̀ ní tiẹ̀. àwọn táwọn bá lọ kọ́nfẹ́rẹ́nsì àbúrò ìrọ̀nù. ó kálukú ní nǹkan tó kó wọn síbẹ̀. so ìta àfi mọ́ wò wípé bọ́ọ̀tì eléyìí àti eléyìí òjò sí lórí nǹkan náà ó ní nǹkan fi jọ pàdé. ó ti ní nǹkan tó fi jọ papọ̀. tóun bá ti idha sami'a akhbara Abi Hurairah an nabi sallallahu khilafa madhhabihim alladhi huwa dalalu tó bá ti gbá àdìsá bẹ́ẹ̀ tako nǹkan táwọn fẹ́ ṣe tó pé ànú dẹni táwọn fẹ́ ṣe lam yajid hilatan kò ní sí nǹkan kan tó ṣe ju fi dafi akhbarihim kò lọ́gbọ̀n kan tó pé kó fẹ́ ti àwọn àdísà orí àgbà tí ó lù ẹ̀rí bí ó jẹ́ tó mọ̀ burhan bí àdísì yóò wà sahih báyìí lábẹ́jẹ́ báyìí wà mẹ́ lábẹ́jẹ́ kò ní kí ni ó sì kana mafza'uhu ibi tí ó sá lọ òun ni alwaqi'ata fi Abi Hurairah yóò ní kò ní dáfà bò rà pé òun ni òjò rọ̀ náà lọ so yín tí ń kó wọn papọ̀ lẹ́rìn yín tí ń kó wọn papọ̀ àbí bó bá ti rọ̀ tán a ó qadariyun yìí sọ àbúrò rẹ̀ lọ́ta o. a ó ti ní ọ̀rọ̀ yìí Ibn Khuzaimah ló sọ. 1311. yes 1131. that is tó bá ṣe pé a bá àzùmù pé ọdún tí Ibn Khuzaimah kú ló sọ̀rọ̀ yìí. ló sọ̀rọ̀ yìí tá a sọ wípé bóyá before. tó bá tún jọ ó tún jù bẹ́ẹ̀ lọ. but one even sa kéèyàn mú 1000. ó ti tó ìgbé ọ̀pọ̀ àwọn eléyìí wà ń gbà àtọwọ́ kò tiẹ̀ sí. kọ́ wá ní nísìn ìwọ nísìn research ló mú wọn débi kó ń bá bu research 1000 years. so gbọ́. research kan record àwọn sọkúsọ research táwọn journalist kan kọ fún ọ tó ń dààmú ara rẹ̀. a ó kọ̀dàrí àbí kò rí pé kọ̀dàrí làwọn tó sọ pé kò sí ti ń jẹ́ kádàrá wípé tí nǹkan bá ṣẹlẹ̀ tán báyìí náà lọ́lọ́run tó mọ̀ ọlọ́run bọ̀ mọ̀ sí bó bá ṣe ń ṣẹlẹ̀ báyìí lọ́lọ́run tó mọ̀ irú kọ̀dàrí i'tazala al-islam wa ahlahu ó fi islam lẹ̀ ó sì fa àwọn tó ń sí islam lẹ̀ wa kaffara ahla al-islam ó sì pè àwọn tán jẹ́ mùsùlùmí ó pè wọ́n kéfèrí alladhina yattabi'una al-aqdara al-madiyah allati qaddara Allah tó bó bá ti tún rí irú èyí báyìí irú kọ̀dàrí tó náà gbé sáárọ̀ náà lọ báyìí láti sàbúrò àtọ̀wọ́ pẹ̀tọ̀ kádàrá ń bẹ kullu shay'in bi qadar Abu Hurairah yìí náà kí ló wí idha nadhara ila akhbari Abi Hurairah allati qad rawaha an-nabi sallallahu alaihi wasallam fi ithbat al-qadar bó bá ra àwọn àdìs tán Abu Hurairah gbọ́ nípa pé kádàrá ń bẹ lam yajid tí ó wá rí hujja kankan tí ó fi tì tí ó rí hujja kankan tí ó fi tì àwọn àdìs kanat hujjatuhu hujja rẹ̀ inda nafsi lọ́dọ̀ ara rẹ̀ pé anna akhbara Abi Hurairah la yajuzu al-ihtijaj biha àdìs Abu Hurairah gbà ó àlèlò torí pé ó ti dá wà lálẹ́ fún ara rẹ̀ Abu Hurairah ni òjò rọ́nà lọ Abu Hurairah náà gbọ́dọ̀ bá lọ àbí ó tún ráwọn kan náà nǹkan aw jahilun yata'ata al-fiqh àbáláìmọ̀ kan òun náà fẹ́ dá sí fẹ́kẹ̀ ọ̀rọ̀ fẹ́kẹ̀ bó lásìn sọ́rọ̀ bó lásìn sọ́rọ̀ wa yatlubuhu min ghayri madanihi àmọ́ ibi tó yẹ kó wá fẹ́kẹ̀ sí kọ́ ni ń wá sí ọ̀rẹ́ ni pé ó ti fẹ̀kan ní pé kìyàsí kan kalẹ̀ kó tó wẹ̀rí ó ti gbé kìyàsí kalẹ̀ kó tó wo
ẹ̀rí idha sami'a akhbara Abi Hurairah bó bá gbọ́ àdìs Abu Hurairah gbọ́ àfi ma yukhalifu madhhaba man qad ittaba madhhabahu wa akhbarahu tó bá rí àdìs Abu Hurairah gbà tó yàtọ̀ sí madhhab ẹni tó ń fẹ́ tẹ̀lé taklidan bila hujja wala burhan tó kàn fẹ́ tẹ̀lé ẹlòmíì fẹ́ tẹ̀lé ṣéhù kan ẹlòmíì fẹ́ tẹ̀lé imáàmù kan wọ́n fẹ́ tẹ̀lé nǹkan ó pé tó hadisi tako nǹkan tó ń fẹ́ tẹ̀lé takallama fi Abi Hurayrata wa dafa akhbarahu allati tukhalifu madhhaba yóò sọ tí ó dá sábò rárá torí pé ó gba nǹkan tó tako mọ́sáàbù tó fẹ́ ṣe wá ẹwọ́n wá nítọ̀ ẹwọ́n gbọ́dọ̀ léyìí tó fẹ́ ṣe tíkẹ́ yìí nísìn tó bá rí pé nísìn ntábù rẹ̀ bá gbà wá bá tako nǹkan tí mọ́sáàbù tó ń fẹ́ tẹ̀lé fẹ́ ṣe ẹwọ́n tó tako yóò fà fábù rẹ̀ pé àbúrò rẹ̀ dáhùn kankan ma kíní kan jú kó jẹun lọ kó ṣe kíní kankan lọ àmọ́ wa yahtaju bi akhbarihi ala mukhalifihi yóò wá lu àdìs Abu Hurairah fẹ́ tó bá takò ń idha kanat akhbaruhu muwafiqatan li madhhabihi tó bá rí pé àdìs Abu Hurairah ó sọpọ́tì tó ń fẹ́ wí irú àwọn àdìs eléyìí ni ta fẹ́ dirí nísìn ọ̀rọ̀ eléyìí nísìn Ibn Khuzaimah ti sọ ti pẹ́ tọ̀ question wá ní pé bàbá sọ pé ẹnìyí ti wá sọ yìí nísìn question wá ní pé ẹ wá bèèrè pé láàrin 1000 years ó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà kọ́ bá dáhùn mùsùlùmí sọ jumhurul muslimin up till now lórí ìfẹ́ Abu Hurairah láti rí pé bóyá ká sẹ́ẹ̀sì pẹ̀lú àdìs Abu Hurairah àgbà wa náà wà lókè rẹ̀ ó yẹ pé àwọn eléyìí òun ẹni okay so èyí ò jẹ́ báwọn pé kẹ́ fi lè mọ̀ pé kíní yìí ní sì kìí ṣe tuntun bẹ́ẹ̀ nìkan bá sọ pé torí pé èyí rìsáàsì kan jáde ní nǹkan jáde kò jáde láti kankan ò jáde lájọ́ láti bẹ̀rẹ̀ rẹ̀ náà ni tọ̀ ìwọ tí wọ́n wá sọ pé bàbá sọ nǹkan tíra kan náà máa lè kà sọ lórí tíra táwọn ń ka ìṣe àwọn afẹ́ kan ti láwọn ẹ̀yìn àwọn kan bẹ táwọn náà ti wà lẹ́gbẹ̀ẹ́ irú bí lẹ́yìn wà nísìnyí ti pẹ́ tọrọ wọn sì yànjú so máa tú mi jẹ tó bá gbé lóòótọ́ bọ́pọ̀lọ́ tẹ̀ ṣe wá pé tó ní sáyẹ́ǹsì ṣe kíníkan tí wá ṣe ọtán náà kọ́ in tó padà wá rí àchífù tó rí establish ní nǹkan táwọn kan fẹ̀ kan ti wà lórí ẹ̀ ní 1000 years ago kí á ní tuntun bẹ̀ èyàn jẹ́ alákọ̀ọ́kọ́ so kẹfì mọ̀ pé kìí ṣe nǹkan tuntun àwa ti mọ̀ pé ń bọ̀ wá bẹ̀ because question ni wípé tó bá gbé lóòótọ́ bá ń fa búrẹ́ àbá ní problem rẹ̀ kí ló dé tó ń lọ tó ń bọ̀ sí tó wà kan sọ̀rọ̀ Bukhari kìní kan ṣe kìní kan ọdún sásẹ́yìn Imam Malik tọ̀ bó bá sásẹ́yìn Imam Malik a ní afẹ́ ẹbẹ́ bọ̀ sí bẹ́ẹ̀ náà ni Imam Malik náà ṣẹlá Abu Hurairah sí tọ̀ èyí jẹba àkọ́kọ́ Abu Hurairah radiyallahu anhu ó gba Islam ó ti gba Islam ti pẹ́ kó tó di pé wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n gbà tó wá láti Yemen tó wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Abu Hurairah wà níbi 28 àwọn kan sọ pé 30 but lẹ́nu kan 28 sí 30 ẹ̀tọ́ ó ti dàgbà dáadáa Ànábì sallallahu alaihi wasallam lógun Khaybar l'Abu Hurairah dé ogun Khaybar yìí gásọ̀tù Khaybar yìí ọdún ẹlẹ́ẹ̀kẹfà ló ṣẹlẹ̀ wọ́n ni Fatu Khaybar òun ló wá lẹ́yìn Sulhu Hudaybiyah so ńgbà tó dé Abu Hurairah dé sí Madina wọ́n láti sàsára wà ní Khaybar ọlọ́bá Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti parí ogun ni tó ó lóò wà ń bí ogun yẹn bọ̀ wọ́n ti parí ogun tàbí wà pín ọ̀rọ̀ ogun fóun náà bí ẹni tó participate ilẹ̀ tọ́ now from that tá bá sọ pé Fatu Khaybar l'Abu Hurairah dé ìtumọ̀ ẹ̀ ní pé kò kéré sọ́dún 4 àti nǹkan díẹ̀ t'Abu Hurairah fi pé pẹ̀lú tó fi wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹni tẹ́ ń sọ̀rọ̀ ọdún mẹ́ta kódà sọ pé kò sí ẹ̀tún pọ́dún mẹ́ta gan kọ́mù kan sọ̀sọ̀ wọ́n lè sọ yìí ni wọ́n ní ọ̀gá sọ wípé ọdún mẹ́ta péré náà lólò ìkan wá sọ wípé kò sí ẹ̀pẹ́ mẹ́ta gan sà wọ́n ní sàjà fún bẹ́ẹ̀ kò pé mẹ́ta kò sí wàhálà ẹni tán bá fẹ́ ṣe dáadáa ọdún 4 àti nǹkan díẹ̀ ni bó bá sì fẹ́ ṣe dáadáa ìwọ wá sọ bó bá láyà sọ ìgbà tí Fatu Khaybar ṣẹlẹ̀ kò sì wá calculate ìgbà tán bí kú sallallahu alaihi wasallam ọwọ́ because ibi tí wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ni tó gbogbo tó mọ̀ pé kò pọ̀dún mẹ́ta tó ní kíkà ibi tó ti mọ̀ pé bẹ́ẹ̀ ni pé ṣe bí ń Suratul Fath Ọlọ́run ọba ń sọ ń bẹ́ ń rí fáà sí Fatu Khaybar
wípé wa athabahum fatahan qariba Ọlọ́run bá san wọ́n lẹ́san ní fatihu tó súnmọ́ wọ́n ní fatihu Khaybar pé Ọlọ́run wọ́n kọ́ sí fatihu ilé náà kó tó wá kan main fatihu Makkah tọ́ gbogbo alájọ pé Sulhu Hudaybiyah ọdún ẹlẹ́kẹfà ni kò tọ́dún kan láàrin Sulhu Hudaybiyah sí Khaybar sọdún ẹlẹ́kẹfà lóhun náà so bó bá sọ wá ní kọ̀ọ̀kan pọ́dún mẹ́ta ìwọ ló mọ̀ àmọ́ tó bá láyà o wá proof rẹ̀ pẹ̀lú ẹ̀rí àfi tí ìbá ṣe Khaybar ló wá ní àbúrò rẹ̀ ló bá Islam lóhun èèyàn jẹba tọ̀gbọ̀n tábùkù rẹ̀ àgbà Islam tọ̀ kwẹ́sẹ̀ táyẹn wá ń béèrè ní pé wọ́n ní ọdún mẹ́rin náà ló lò ó sọ ìpádìsí ẹ wá pọ̀ tó bá wọn ṣe rí ẹ̀fẹ̀ kan ní mọ̀ táwọn ènìyàn fẹ́ gbà ṣe báwọn ṣe ń sọ ní ìsìtàn láàrùn ìṣẹ́pọ̀ ṣe mọ̀ pé kẹ́rí lè mọ̀ pé gbogbo wọn ní nǹkan tán fẹ́ ṣe súnà iná wọn fẹ́ target hadith gangan ni mo fẹ́ rí jẹ́ni wọ́n kàn sọ wò ní ẹ̀yìn tẹ́bá tí wọ́n dẹ́sàn ṣe báwọn ṣe ń sọ ní pé lọ́dún mẹ́ta àti ìṣẹ́ wá pọ̀ tó báyẹn tó máa ráwọn mi tó sọ pé súnà yẹn ò ṣe gbára rẹ̀ because ṣẹ́ẹ̀ṣẹ̀ wá sọ pé nísìn gbogbo bá nẹ́sọ̀ sáà lè lo 20 kíní kan years ẹnu hadith náà gbà ọ̀dọ̀ rẹ̀ náà wọ́n kò tún sọ yẹn padì sí yẹn wọ́n sọ ní wọ́n sọ ní ṣe mọ̀ pé ìtọ́ òun kẹ́lùkọ́ sáà àwọn àti ó sáà jù náà nìkan ìwọ̀ jù báyìí tó bá bọ́mọ́ lọ́wọ́ hadisi wọn súnà yẹn náà wọ́n fẹ́ rí ṣe gbọ́ tọ́ ìwọ ní ànítọ̀ ọdún mẹ́rin làbú ìrora lò pẹ̀lú àná ìsọ̀sọ́ wọn ni hadisi yẹn sì wá pọ̀ tó ànítọ̀ hadisi mélòó ẹ mọ̀ gbọ́ hadisi mélòó gbogbo hadisi tẹ ló pọ̀ tẹ́ ń ká yìí o 5,000 and something náà lẹ́ ń pè ládìsí tó pọ̀ àbí àbí ẹ mọ̀ gbọ́ o but kì í yé mi àwọn ilé ǹjẹ́ ẹ̀ mọ̀ bóòlà wọ́n ti get 5,000 and something in fact james ó tọ́ fún ọ kó o sì lọ lè wádìí lónìí sórí 5,000 and something àdìsí àbúrò àgùn tó bá ń tó ń sọ fún ẹni pé àwọn àhádìsì tí wọ́n gbà wá tó kọ àbúrò rà hàn ń bẹ àtẹ̀yí tó dọ́dọ̀ rẹ o àtẹ̀yí tó dọ́dọ̀ rẹ o àtẹ̀yí tó wá sọ̀hí o àtẹ̀yí tó wá sọ̀hí o àtẹ̀yí tó rìpíìtì o àtẹ̀yí tó rìpíìtì o àtẹ̀yí tó jẹ́ mọ̀ òkúfo àtẹ̀yí tó jẹ́ mọ̀ òkúfo gbogbo ẹ̀ náà pé 5,000 something wa gbogbo ẹ̀ àtẹ̀yí tó rìpíìtì bẹ́ẹ̀ni by the time wọ́n bá ṣe sọ fún ọ̀tán the next person ó wà pé then bá dìí sí òpọ̀ then àwọn àdísì kan wọ́n ti tún lù sí nítorí kò ní kan ṣe kẹ́sàn wáyé tó sáré kò ní kan ṣe olè alábàájọ́ káwọn ìtẹ́sọ kó dọ̀ ìfún náà là ń rí tọ̀hún tó wà ń bẹ̀ kò yá àwọn ilé ìfẹ́ kan dídá nǹkan mọ̀ ó ní wípé hadisi tó máa pẹ́ tọ̀hún wọ́n gbé 5,000 something tán bá bẹ́ẹ̀ lè gbé masanid àwọn tíra masanid wọ́n fi wọn hadisi téèyàn gbà wá àwọn tíra tó ń pè masanid bíi musnad imam ahmad bin ambal musnad abi dawud at-tayalisi musnad lágbájá musnad àtọ̀ ìtàn wá bẹ́ẹ̀sẹ̀ lórí pé musnad bàkíyì jẹ́ ọmọ kéwù fún mọ́mọ́ makhlaj tó jára andalus òun jẹ́ ọmọ kéwù fún mọ́mọ́ òun wá ní masali bó ṣe gbà tí mọ́mọ́ ọgbà masali náà nọ́mbà àdísì tó wà ń bẹ̀ lẹ́ ń gbọ̀n ní 5,000 something ṣe question tí wọ́n béèrè pé tó bá pé lóòótọ́ yìí bá mọ́ tẹ́ ẹ̀ bá ń sọ sí gbogbo ní kàtẹ́mọ́tẹ́ bàbá tí wọ́n mú sọ́tù bàkíyì ṣe gbogbo àdísì àbúrò tó wà ní muslim bin muhammad bin ambal ló wá sahih because àwọn tán kó masani ìrìjọ wọn ò fẹ́ kan ṣe ìṣèrọ́tù sẹ́ha wọn ò sọ pé tọ̀ ẹni àdísì tàbá ti nínú musnad wá sahih bẹ́ẹ̀ kọ́ wọn ò sọ bẹ́ẹ̀ nísìn kí n fún example nísìn ní musnad imam ahmad bin ambal àdísì tó wà ń bẹ ń lọ bí 20 something thousand àdísì tó wà ń bẹ gbogbo àdísì tó wà ń bẹ bẹ́ẹ̀ sọ́sẹ̀ wọ́n bínú pẹ̀lú tẹ́sọ́nsìn máa jẹ́ pé àdísì àbúrò tó wà nù sọ Bukhari gan máa sọ ẹ̀wọ̀n káwọn ilé ìwòfẹ́ kan máa tán ṣe láìwòwé láwọn kan máa ń ṣe bá láìwòwé yóò kàn wíwòwé yóò sì máa lọ gbogbo àdísì tó wà nù Muslim mọ́ àwọn àbálẹ̀ pàápàá 27,519 27,519 gbogbo àdísì tó wà mẹ́ that's tabaton ka ziyada Abdullah bin Muhammad taka gbogbo ẹ̀mọ́ taka riwaya kọ̀tí gbogbo ẹ̀mọ́ náà tọ́ nínú rẹ̀ báyìí ẹnu àdísì Abu Hurairah tó wà níbẹ̀ nínú 27,519
is just that 3,807. nínú Musnad Imam Ahmad Yes. ẹ mọ pọ́ǹtì jáde báwọn nínú Musnad Imam Ahmad sọ pé àdìsí tó wà bẹ́ẹ̀ jẹ́ 27,590 kásá ni close to 28,000. ká sọ pé 28,000. Tọ́ gbogbo àdìsí àbúrò tó wà ń bẹ kò tó 4,000. 3,807. tó o bá ṣe percentage hùn ìtumọ̀ ẹ̀ ni pé àdìsí àbúrò tó wà nù Musnad Imam Ahmad tí èsì gbogbo ẹ̀ ló wà sahih o kì í gbogbo àdìsí tó wà nù Musnad ló wà sahih o ló lẹ́sẹ̀ ńlẹ̀ èyí tó wà lóhẹ̀lẹ̀ o gbogbo tó wà ń bẹ ò ju bíi 13.8% lọ 13.8% náà ni àdìsí Abu Hurairah tó gbà wá compare àti táwọn yòókù tó gbà wá. ṣé ń gbọ́ mi yé Pẹ̀lú ṣé wá rí tẹ́ bá wá wo nù Bukhari àti Muslim ẹ máa wò ó àdìsí Abu gẹ́bí mọ́ Zahabi ṣe ká tàbá pé ní ìsìn báyà bá pé Bukhari àti Muslim àdìsí Abu Hurairah àtàjọ gbà wá papọ̀ táà pé ní muttafaqun alayh àdìsí Abu Hurairah àtàjọ gbà wá papọ̀ tó jẹ́ muttafaqun alayh pé Bukhari gbà wá Muslim gbà wá tariq Abu Hurairah náà sílò gbogbo ẹ̀ pátápátá kò ju 326 àdìsí lọ. tí wọ́n jọ gbà wá. Yes, táwọn pé muttafaqun alayh pé Bukhari àti Muslim ló jọ gbà wá tó pé ọ̀dọ̀ Abu Hurairah méjì sì jọ gbà wá tó pé tàbáwà dì sí ìsìn wà ní Bukhari ọwọ́ ní ó wà ní Muslim tájọ gbà wá 326. ọ̀nà àwọn èèyàn jìn. mo yẹ fún ìsinmi kan tọ èyí ń bó ṣe kéré tó ó tún dẹ́rù bà wọ́n ní tó jẹ́ mọ́ dẹ́rù bà wọ́n ni pé tó pé ìfẹ́ inú wọn ló ń takú sáré bó bá di Abu Hurairah náà bá ju méjì náà lọ tó bá fi ń takò fẹ́nu wọn náà kọ́ wọ́n gbàdánù ni kó mọ̀ kí ní sí pípọ̀ ìwọ́n kàn fi pípọ̀ pariwo ni àtúráwọn míì nu wọn sẹ́tàn tó sọ pé kò tó tó pé ibi dáadáa pé súnà wọn ò ṣe gbára lé ní pé ẹni ni ṣe gbogbo wà níbi tó lo 23 years so kọ́nà tán bá ń ka àǹfààṣọ èèyàn bẹ́ẹ̀ ṣe mí every seconds kí ni ọ̀kan kò ayé kọ́rọ̀ rẹ̀ pọ̀jù bá ń lọ omi bá àwọn kan ti waste ó ti sọnù kò sí gbára lé wọn ò rí tọ́jú nítorí wọ́n wí ni. àwọn kẹ́dẹ̀ sọ wípé Abu Hurairah tó wá dé lọ́wọ́ gbẹ̀yìn ìgbà tó lọ́dún mẹ́ta ló wá gba sí di 5,000 kìíní kan ìgbà àrùn bí ẹsẹ̀ wá donúgbó tó wúrú ńgbà tó ẹ gbọ́ kò yé wọn àṣàlàyé lẹ́yìn náà gbogbo àdìsí tẹ̀ gbàdúrà tó bá tọ́ fún 5,000 kìíní kan ló gbà wá tẹ̀ ń sọ yìí ni gbogbo ìgbà àtẹ̀yí tó wà sahih àtẹ̀yí tó wà sahih ni wọ́n kà fún yín o that is any hadith tá a sọ pé tó nígbà tí ó bá parí báyìí marfu ni àmọ́ ọkọ̀ Abu Hurairah alábàábẹ̀ tó Abu Hurairah sọ báyìí kọ́dà àtẹ̀yí tá parọ́ mọ́ tẹ́pọ̀ àwọn afáládìsí náà ẹsẹ̀ mọ́ ìyẹjú ẹ̀ pé irọ́ ilé tó àdìsí tí Bukhari àti Muslim jọ gbà wá papọ̀ tẹ́pọ̀ Abu Hurairah ló gbà wá bẹ́ẹ̀ ṣe ń pariwo rẹ̀ tóun tẹ́ ló pọ̀ nǹkan yìí nàìjíríà kẹjọ àwọn tí ó yẹ pé muttafaqun alayhi ni 326 náà 326 tọ́ èyí tó yẹ pé Bukhari nìkan ló dàgbà wá tí kò sínú Muslim 93 èyí tó yẹ pé Muslim nìkan ló dàgbà wá tí kò sínú Bukhari 98 bẹ́ẹ̀ bá jẹ gbogbo ẹ̀ papọ̀ bó ṣe wà 517 hadith náà ni hadith Abu Hurairah tó wà ní Bukhari àti Muslim. 570 so 517 hadith náà hadith Abu Hurairah tó wà ní Bukhari àti Muslim. tẹ́ ẹ bá sì kó gbogbo hadith Abu Hurairah tó ti pé wá sahih jọ sáà pé ọ̀rọ̀ 5,000 tẹ̀sán tá a bá yọ àwọn èyí tí wọn ò rìpíìtì ń bẹ akáwà hadith Abu Hurairah tá àwọn èyí tó kéèké wọ́n rìpíìtì kí ni ìtumọ̀ rìpíìtì màá sọ tán mi pẹ̀lú wọn rìpíìtì fún yín ká pé ní sàbáyà àwọn hadith tó pé ní wọn ò rìpíìtì ń bẹ gbogbo hadith Abu Hurairah ojú 1,000 lọ. Gbogbo hadith Abu Hurairah kò ju 1,000 tá a bá yọ èyí tán repeat kò mẹ́ kí la mẹ́ pẹ̀lú èyí tán repeat. Abu Hurairah radiyallahu anhu gẹ́gẹ́ bí sàbí ànábì ó láwọn ọmọ kí ó tó pọ̀ tán bá di sọ lọ́dọ̀ rẹ̀. Al-A'raj ọmọ kí ó ẹni, Sa'id ibn Musayyib ọmọ kí ó ẹni, Abu Salama ibn Abraham ibn Auf ọmọ kí ó ẹni, Ka'b al-Ahbar ọmọ kí ó ẹni, Wahb ibn Munabbih ọmọ kí ó ẹni tọ̀. Báwọn ilé ìṣègbà wá nísìn tí àwọn márùn-ún tí mo dákọ̀ àbáwọn tán tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ tán bá fi gba àdísì ẹyọ kan ṣoṣo wá lọ́dọ̀ Abu Hurairah
pé wà bùn mọ́mí sọ pé mo gbá burú àsọ báyìí Abu Salama pé mo gbọ́ta burú àsọ báyìí pàwọn ọlá níbi sọ báyìí ẹni kọ̀ọ̀kan ní wọn tó wá gbà wá bí mo ṣe dákọ̀ àwọn márùn yìí lọ́dọ̀ àwọn ní hadith báyìí hadith márùn ni kọ́lá pẹ̀lú hadith ẹ̀yọ̀ kan náà wọ́n jọ repeat wípé bí ìṣẹ́ ń bá wa sọ̀rọ̀ nísìn káwá sọ pé mo abáàsùn pé gbogbo àwọn èèyàn tán ń gbọ́ mi èèyàn 1000 máa ń gbọ́ mi tó wá ń kóòtì mi pé lágbájá sọ báyìí tó wẹ́ pé èèyàn kọ́lá pé the same ọ̀rọ̀ náà ní gbogbo jẹun sọ tẹ́ wá ń kóòtì mi ìtumọ̀ ẹni pé 1000 hadith ní lọ́dọ̀ àwọn ní hadith the same content the same content Allah Akbar. so òun là ń sọ pé tá a bá yọ gbogbo èyí tó jẹ́ repetition kó ń bẹ gbogbo hadith àbúrò ẹ̀ pàwọ́ tá kò ju 1000 lọ èyí tó wá sọ yìí 1000. gbogbo ẹ̀ ṣùgbọ́n question tẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé ok ṣé pípọ̀ ní dààmú yín ní àbífẹ́nu ọ̀dà tó bá ṣe pé nínú 1000 yẹn ṣẹ́ ní ọ̀rọ̀ wípé ànábì yìí sọ̀kalẹ̀ wá nísìn ọ̀kan bẹ pé problem tiẹ̀ nu kéde kó pọ̀ àbó kéré pé kí lè mọ̀ sí bẹ́ẹ̀ ó ní problem tiẹ̀ ipe kó jẹ́ 50,000 ó tẹ̀wọ̀n lọ́rùn àmọ́ kí lè mọ̀ sí bẹ́ẹ̀ kìí ṣe pípọ̀ ní problem wọn pé ṣé èyí tí ń takù fẹ́nu mi wà ń bẹ ẹ̀yọkú tẹ́ bá ti yọkú èèyàn dáadáa làbúrò rẹ̀ ṣẹ́gbọ́n so kìí ṣe pípọ̀ ní ń ṣe pé àmọ́ṣẹ́ ìdí ń takù mi ń wà ń bẹ́ bá ti yọ́kù báyìí ó ti jẹ́yàn dáadáa pé ṣe kò sáà sí tèmi ń bẹ́ problem ẹ̀ ni sàlúwà tọ́bọ̀ lẹ́sí fẹ́ sí so kìí ṣe pípọ̀ ní ń ṣe wọ́n tọ̀ now ṣe tún wá rí ànúrà iṣu wá ní pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdístábùrù rẹ̀ wá gbà wá tẹ́ẹ̀rí tó gbà wá òun nísìn àdístábùrù rẹ̀ dá gbà wá tó ṣe pé ó nìkan lẹ́rìí lọ́dọ̀ rẹ̀ tẹ́ẹ̀rí lọ́dọ̀ àwọn sàhábà mi ó kéré pàá nígbàtà wọnú gbogbo àwọn mọ̀sánì ìdáwọnú gbogbo àwọn sẹ̀há wọnú àwọn kiri báyìí àbúrò nìkan lọ́dọ̀ àdísì gbà nínú gbogbo àwọn àdísì 1000 ta ló jẹ́ ìtọ́mà yọ̀wọ̀ ẹ̀kọ́ nísìn tàbáyọkú ó kéré gbogbo tẹ́mà rí ń bẹ́ tó ti bẹ́ bọ́yá bí around 100 hadith náà ni hadith tàbítọ̀ àbúrò nìkan ló dàgbà wá o tí sọ àbà kankan kan tẹ̀lé tọ́ èyí ò jẹba so ká má ọ̀rọ̀ pípọ̀ ọ̀nà pípọ̀ kọ́ ni iṣu ẹgbọ́n bẹ́ẹ̀ bá wádìí ẹ̀ dáadáa ẹ̀ rí pé kò pọ̀ ìyẹn ní padà sọ ní pé kò tún padà pọ̀ ni ṣùgbọ́n ibo ní ń bà ní fi ń dùn yìí kódà kò jẹ́ méjì péré kò jẹ́ méjì àmọ́ tí bá ti ń bá bi tí wò fẹ́ hùn ìwò fẹ́ gbọ́ just like Kùránì náà ṣe sọ pa àwọn mùnáfìkì báwọn mùnáfìkì ó máa béèrè pé kọ́láwọn bá sọ súrà kalẹ̀ Kùránì pé tọ́n bá sọ súrà kalẹ̀ wa dhukra fi al-qital tí súrà ń wá ní ṣe pẹ̀lú ẹjagun tí ó yọ̀nà tọ́lọ́m̀bẹ́ ara àwọn mùnáfìkì ó kọ̀ irú ayàwó ilé ohun òfẹ́ tí ó tí ń ṣẹlẹ̀ ní now káwà gbèsè ìwọ tí wọ́n bá ní àbúrò ọdún mẹ́rin lóde àbúrò àfúnra ẹ̀ sàlàyé reason tàbí sí òun fi pọ̀ kọ́dà issue yìí nìsín kìí sàkó wa ló bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látàsìkò tiẹ̀ náà ni pé ó ṣe pé wà ládìsì rẹ̀ pọ̀ kí ló dé tó pọ̀ ju tiwa lọ àbúrò ẹ̀ sàlàyé wípé ẹ̀yin ń sọ káàkiri yá wọ́n ṣe pé àbúrò ẹ̀ sọ pọ̀ àbúrò ẹ̀ sọ àgbàdì sọ tó pọ̀ àbúrò ẹ̀ sọ pé Ibn Sa'd fi Tabaqat Tabaqat al-Kubra gbogbo àrùn al-Walid ibn Rabah ọlábúrò ẹ̀ sọ pé òun dé wa Rasulullah sallallahu òun dé sí Madina wa Rasulullah sallallahu bi Khaybar Ànábì wà ní Khaybar wa ana yawma izin qad zidtu ala 30 nígbà yẹn mo ti kọjá 30 ìwáyà kan pé 28 but range age ẹ̀ náà fa qamtu ma'ahu mo stay pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam hatta mata títà náà bí fi kú àdúrù ma'ahu mo máa ń tẹ̀lé Ànábì káàkiri fi buyuti nisa'i níbi àwọn ilé àwọn ìyàwó ẹ̀ kò sọ pé òun wọlé o àdúrù ma'ahu fi buyuti torí nísìn náà tó sọ pé dáyé sẹ́mọ̀ ẹgbẹ̀ gbogbo tí nígbà tọ́kàn ti dọ̀tí wa akhdumuhu mo máa ń ṣe bọ̀ ìsà Ànábì tó ń yọ ṣe
pé kan àfi rí ẹni wá nítọ̀ ikú dé ó gbé jáni ó ní fàkánú ya'rifuna luzumi lahu àwọn èèyàn náà sàábé náà mọ̀ pé mo dúnú mọ̀ Nabi sallallahu sallallahu alaihi wasallam fayasalunani an hadithihi wọ́n máa wá ń bi mí ń pa hadith Nabi sallallahu alaihi wasallam nínú wọn ni Umar máa ń bi mí wa Uthman máa ń bi mí Talha ó bi mí Zubair ó bi mí wala wallahi mo fọlọ́wọ́ bá búra la yakhfa alayya kullu hadithin kana bil Madina gbogbo hadith tó wà Madina kò sí ọ̀tọ̀ pamọ́ fún mi yíò jala ọkọ̀ ẹgbọ́n tí Bukhari gbà so that ẹ̀mà Imam al-Bukhari gbà wá hadith 3708 ó ní Abu Hurairah sọ pé inna an-nasa kanu yaqulun àwọn èèyàn sọ pé akthara Abu Hurairah hadith Abu Hurairah ipò gbóná ní sọ bá níbi sọ tọ́ sẹ́mọ̀ pé ní ìsìngbà tí wọ́n tẹ́ sọ ní ẹni ìfẹ́ kan ti mọ̀ pé wọ́n ti sọ lásìkò àníbìsọ̀ sọ́lá náà kọ́ kí láwọn ilé yẹn padà wá sí wọ́n gbà fún because ó sàlàyé fún àwọn náà dẹ̀ rí wọ́n sì jọ máa ń fa dáadáa tó pé táwọn bá fa àtàn kan jọ́ tó wá lọ lè wẹ́lò míì tó ń mọ̀ nípa yẹn kọ́ Abu Hurairah náà ni ó tó ń wá lóòótọ́ ló ń sọ èmi rò pé tó bá ṣe pé lóòótọ́ mùnáfìkì balẹ̀ nìyí Ọlọ́run àbò lè filẹ̀ látàsìkò ànábì yóò tó wá fi lásìkò àwọn sàábì ànábì tó mọ́ sí tákù rẹ̀ tó Ọlọ́run bó tó àṣírí rẹ̀ ẹ wá ń ṣe níṣẹ́ bíi pé báyá níṣẹ́ wọ́n káfà Abu Hurairah lálẹ́ náà bí wọ́n ṣe ń sọ níṣẹ́ wọ́n tákù rẹ̀ dáadáa àwọn bá ṣe tákù rẹ̀ tó ń kọ́ wọ́n gbà fún un ọ̀tọ́ rí pé òdodo ló ń sọ ó ní ẹ̀ ń sọ pé òun àdísì ń pọ̀ wa inni kuntu alzamu Rasulullah bi shiba'i batni èmi mo máa ń gbọ́ ìlú àrùn sàṣọ́lá pẹ̀lú pé mo bá sàtìrí kankan tínú mi bá sàfihàn ìyìn nídìí oúnjẹ púpọ̀ ebi máa ń pa mi bá láti jẹ́ oúnjẹ nígbà tí nìkan tí ń ṣe ànábì máa wá pẹ̀lú mi ò lásọ gidi kan tí ń wọ́ mi ò lóúnjẹ gidi kan tí ń jẹ wala yakhdumuni fulanu wala fulanu ìyìn lọ́mọdọ̀ màá lẹ́nu mi mọ́ inú yẹpẹ̀ tó ń jẹ débi pé ga ibi tẹ́bi máa ń pa mí lé ń gbà yẹn wa in kuntu la astakiru rajula al-aya màá sọ fọ́mọ̀ èèyàn pé dákùn káyà báyìí fún mi ìhíyà máa àyà yẹn mọ́ máa kẹ́yà ń kọ́lé bàbí fáyọ̀ tí èmọ̀ ni torí pé bá kó tẹ̀ fún mú mi lọ lékó fún mi lóúnjẹ ṣé irú èèyàn tí ń sọ orú òdodo yìí tó sì ń fe bí mọ́nú ń sọ orú òdodo yìí pé kò tún parọ́ pé kọ́ra mo lè bìyàn pé dákùn náà mi lè jẹ àyà báyìí tó ẹgbẹ́ bá àyà ní fìtẹ̀ lọ kí sáfì lóúnjẹ jẹ sẹ́bọ̀ náà ní sọ àsọ fúnra rẹ̀ ìgbà tí sì ń sọ yìí so ti dèyàn ńláńlá kò yẹ kó fi eléyìí pamọ́ because wọn sáàmọ́ tó sáà lọ́kàn wa kana akhyara an-nas lil miskin nínú àsìkò gbà yẹn nínú àwọn èèyàn tó dáa púpọ̀ jù fún tálíkà tẹ́gbẹ́ àwọn báwọn èèyàn tó pamọ́ náà àwọn èèyàn tó dáadáa fún tálíkà ni Ja'far ibn Abi Talib kò sígbà kan tọ́dọ̀ rẹ̀ tó wọ́n ní fún mi lóúnjẹ question ni pé ẹnu ó tẹ́lẹ̀ Ja'far ibn Abi Talib yìí nísìn ẹ̀gbọ́n ló jẹ́ sí Ali ibn Abi Talib ibo láti rí ipá bò rírà hate àwọn ará alẹ́ ànábì ẹ má gbàgbé o ìgbà tábù rírà bá ń ka hadisi yìí àsìkò àwọn Banu Umayya ni wọ́n wà níjọba nígbà tí ń karú hadisi yìí dàdísà àwọn tẹ́sọ pé àwọn nọ́mbà lè yà tòun ti bẹ́ẹ̀ ń kọ́ kò torí rẹ̀ mọ́ dà kọjá Ja'far ibn Abi Talib so ìyẹn bá tọ kájọ sọ ṣe ń tàn sọ nísìnyí pé tá bá padà yẹn tàbí òrórà tán torí pé yìí ò ní kàn sí ẹ padà sọ mí ẹ jẹ́ fún yín ní analysis tí ó lọ Abdullahi ibn Abbas ẹ má gbọ́ o ọdẹ aláàánú ní sàbúrò rẹ̀ alẹ́ ń bá fà lónìí níjọ́ ẹ bá tún láti sí Abdullahi ibn Abbas kan tí ò bá lọ náà kọ ẹ padà báwọn náà fà ẹ tún wú ikú wí ń pa tiẹ̀ náà Abdullahi ibn Abbas nígbà táwọn sọ̀sọ́lá ń kú 13 years ni ẹ má gbọ́ o 13 years ló wà nígbà táwọn sọ̀sọ́lá ń kú ṣé wá ní 13 years tó wà yìí nísìn Abdullahi ibn Abbas ò sí Mádínà pẹ̀lú Ànábì sọ̀sọ́lá except after Fatu Makkah òun àti bàbá rẹ̀ Abbas sì wà ní Makkah because wọ́n ara wọn mustadafun that is Abdullahi ibn Abbas àti bàbá rẹ̀ Abbas wọ́n wà ní Makkah Fatu Makkah ọdún ẹlẹ́ẹ̀kẹjọ tánàbí dé Madina ní Fatu Makkah lẹ́yìn ẹ̀ Abdullahi ibn Abbas tó mú fù sí Madina Ànábì lọ́dún mẹ́wàá ní Madina ọdún méjì náà Abdullahi ibn Abbas bá Ànábì sallallahu alaihi wasallam lò ṣe question àdíìsì tó ń gbà
àkọ́kọ́ in terms of age téèyàn bá jọmọ ọdún 13 nígbà tánàbí ikú ẹ gbọ́ ìtumọ̀ rẹ̀ ó ní pé nírú táìmù tó mú fù sí Mádínà bóyá ọgbẹ́ nísìn ọdún 10 so àdíṣì tó ń bá wá gbà wá ń tiẹ̀ ẹ̀yin ò ṣe sọ pé because ọdún méjì náà ló ń bá lò. Al-Hasan àti Hussein ọmọ Ànábì sallallahu alaihi wasallam àtànàbí ikú wọn ò tọ́dún 10 wọ́n sì gbàdí sí wá táà tí ń lò ìwọ fúnra rẹ̀ náà ò ń lò bó tẹ́ pàlì Imam Nawawi rahimahullah ló jẹ́ kẹ́yìn mọ́ ló jẹ́ kó rí wọn dọ́dọ̀ ti wá pé àdísì dáàmà yẹ̀rí búkà ìlàmà láyẹ̀rí búkà nǹkan tó bá ṣe méjì ń bẹ̀ fi ilẹ̀ sí ìpínlẹ̀ méjì àdísì Hasan ó sì tó rí ẹ̀kọ́ owó nítorí pé kò bá bí kankan lára rẹ̀ kò bá bí kankan kò rántí kò bá bí kankan lára rẹ̀ àdísì pé tánàṣà sálà bá ṣe kùnútù wítr yóò kẹ kùnútù pẹ̀kọ̀ Allahumma hdina fi man hadait Hasan Ànábì kọ́ Hasan tó ìjọmọdún ẹjẹ lọ ó bèèrè lẹ́yìn tọ́ now ṣé èèyàn tó bá dún ní mọ́yàn are you telling me wọ́n sọ fún mi nísìn pé téèyàn bá dún ní mọ́yàn fọ́dún 4 tí a bá fẹ́ sọ pé èèyàn bá fẹ́ gba ọ̀rọ̀ wá lọ́dọ̀ ọ̀rọ̀ táwọn sọ pé gbà lọ́dọ̀ yẹn kìí ṣe sísọ rẹ̀ nìkan o ìṣe rẹ̀ náà wá mẹ́ o kìí sọ̀rọ̀ tó sọ nìkan because sísítà sọ pé ṣe ń gbàtàbúrò ẹ̀ wá níbi àdẹnu wọn ní wátawàta ọ̀rọ̀ wátawàta kọ́ ara àwọn àdísì àbúrò rẹ̀ àmọ́gbọ́ tákùn kásádì dọ̀dọ̀ ní pé kánà yàní àbúrò rẹ̀ sọ pé oúnjẹ wa ní Madina aláàdì nàbí sàlám lásìkò náà sẹ al-aswadan nǹkan dúdú méjì ni al-ma'u wa tamar omi àti tamar hadith lẹ́yìn náà o ṣe ànábì sọ ni ṣe ní sin yìí tó bá ṣe pé lóòótọ́ fún ọdún 4 tí mo bá fẹ́ dúní mẹ́nìkan tí mo fẹ́ máa dokumenti everything nípa rẹ̀ débi pé máa kàn máa sọ nísìn tí bẹ́ẹ̀ pé ìyàwó yẹn kí n sọ pé ní ẹni yóò lónìí fìlà rẹ̀ lórí ìjọ kejì aṣọ white lówó kí fásọ ilé ìwògán nísìn kò ní ju ìtàwí lọ 5,000 bó àdísì ní kí ni mélòó ni bó bẹ́ pé gbogbo 5,000 wọ́n wà authentic gan mélòó ni láàrin ọdún 4 ní táwà gan ṣe ìwọ náà gbìyànjú dọkumẹ́ntì nǹkan tí ó bá ń ṣe lóòjọ́ kí ṣe sísọ rẹ nìkan àti sísọ àti ṣíṣe àti táwọn èèyàn observe ìwọ dọkumẹ́ntì rẹ̀ wò kó wá wò lọ́sẹ̀ kó wò lọ́dún kọ́nà yóò jù bẹ́ẹ̀ lọ tọ̀kí wàhálà but issue ni pé kìí ṣe pàdé ìsìlábòrò agbára tó pọ̀ ní ibi tó bà lára wọn ṣẹ́gbọ́n ibi tó bà tọ̀ ẹ máa wá wo ibi tẹ́ẹ̀tì mọ̀ o àwọn táwọn ń pè ládìísì yìí náà nísìn tẹ́ ń sọ pé pọ̀ yìí o àwọn táwọn ń pè ládìísì yìí àwọn àdìísì kéékèèké náà lára ga àdìísì mélòó ládìísì tó gún àníkè tánàbí sọ̀sánà bá sọ̀rọ̀ àìmọye ànábì sọ̀sánà lè bá àwọn sàábà rẹ̀ sọ̀rọ̀ ẹni táwọn sàábà yóò dẹ̀ kọ́ọ̀tù ọ̀rọ̀ yẹn débi tán fẹ́ ló ànábì sọ kútúbà báyìí yóò pọ́ tó ìpé yóò bá mọ̀gbọ́n tán ìsọ̀bá tí ó sàgbọ́nà ni nígbà tí èsì Kùránì tọ̀ ẹ máa gbọ́ nísìn mo ṣe wà nísìn mo fẹ́ ká àdìsì 5 tó jáde sàbí òkúrẹ́ra ẹ máa wo ànábì sallallahu alaihi wasallam sàbúrà sọ pé ana sayyidu waladi Adam èmi ni olórí gbogbo ọmọ Nábì Adam wà awwalu man tashaqqu anhu al-ard nígbà tọ́lọ́wọ́ bá gbáwọn ẹ̀rìdé èmi nílé ọkọ̀ yanu tí kọ́kọ́ jáde wà awwalu shafi'in èmi làwọ́kọ́ tó ọkọ̀ sípẹ̀ wà awwalu mushafa'in èmi làwọ́kọ́ tó ọkọ̀ gbà sípẹ̀ rẹ̀ hadith náà ẹ̀yọ̀ kan tọ́ ìgéjì inna Allaha la yanzuru ila suwarikum ọlọ́wọ́ bò ní wo fọ́tò yìí wà amwalikum kò ní wo dúkìá yìí walakin innama yanzuru ila qulubikum wa a'malikum yóò wọ ọkàn yín yóò sì wò sẹ́yìn hadith náà laysa al-ghina kìí ṣe ọrọ̀ ni ankasatul adilẹ̀ tó bá ní property tó pọ̀ walakinna al-ghina ghina an-nafs ọrọ̀ ní pẹ́tọ̀ èyàn rọrọ̀ lọ́kàn àdísì nù so sẹ́yìn sọ fún pé ní ìsìn laysa al-ghina ìsìn ẹmà dúró ìtànàbí lè sọ lóòjọ́ kọ́dà àwọn táwọn ìsà nẹ́bí tó bá gbogbo nǹkan táwọn náà bá sọ náà ni wọ́n bá ń dọkumẹ́ntì àbí ní sí pé inna Allaha yaghar ọlọ́run bá máa ń jowú wa innal mu'mina yaghar mu'min náà máa ń jowú wa ghayratullah ìjowú ọlọ́run ni àyàtí al-mu'min mahrama alẹ́ mahurima alẹ́ kí mùmí ní ṣe nǹkan tọ́lọ̀ bá sí lára fún àdísì fàítàn tẹ́bà kúrò àwọn àdísì sọ ìpé bá sì rí yóò sì lọ ní ìmí ò máa tó pọ̀ bẹ́ẹ̀ ti yọ lójú kìí ṣe pípọ̀ ibi tó bá lára yìí
torí pé ibi tó bá lára yín náà lẹ́fẹ̀ẹ́ kan ti àtáàkì mọ́ Bukhari tẹ́lẹ̀ náà lẹ́fi mọ́mọ́ sá sí ọ̀dọ̀ kílópẹ̀ ọ̀dọ̀ Imam Malik tàbí ìgbọ́n Imam Malik àti Imam Bukhari jọ ń jà ní tọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní wípé Abu Hurairah tẹ́ wá ń wí yìí lẹ́yìn ìgbà tí ó wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam òun tún wá lójú kòkòrò débi pé kódà àwọn èèyàn tádìsì tí wọn ò tó tiẹ̀ lọ́dọ̀ Ànábì yóò tún bá dìsí lọ́dọ̀ tọ́ ìsábà ẹ̀yìn òwò fátọ̀ yìí torí pé òun ìmọ̀ ló ń wá pé ẹ̀nà ní tó bá ti rí pé àwọn tádìsì ò tó tiẹ̀ yóò tún gbá òun lẹ rí bí hadisi tí Abu Hurairah gbà nígbà tán sọ pé bó ṣe sọ ìkọ́ ló ṣe Fadlu ló sọ fún sẹ́wọ̀n pé ní ìsìn ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ hadisi mélòó hadisi Fadlu bọ̀ ó tún gbà ti Fadlu kan bó ṣe gbà yìí ó tún gbà ti hadisi Sahl ibn Sa'id ó gbà kún ìgbà míì ń bẹ tó bá gbà kún yóò dàkọ rẹ̀ ìgbà míì kò ní dàkọ rẹ̀ tó sàbí gbogbo wọn mo ì sí parọ́ wọ́n bẹ́ẹ̀ ni torí lára tó ń sọ ni wípé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tí Abu Hurairah ò tí ì dé bó ló ṣe mọ gbogbo ẹ̀. tọ question ni pé sí Abu Hurairah lè bá fẹ́ sọ èyí tí Ibn Abbas ń sọ nígbà tí wọn ò tí ì bí nǹkan tí ò tí ì fẹ́ lọ Ànábì sallallahu. nígbà tí wọ́n lọ sí ọ̀dọ̀ Hiraqlu àti ọ̀rọ̀ Abu Sufyan. bẹ́ẹ̀ ni kí ló dé náà ṣe báyìí èèyàn ń sun ilé Ànábì sallallahu alaihi wasallam sẹ́wọ̀n ìjọ sọ̀rọ̀ láàrin ara wọn. sálábí onímọ̀ sàwọn kan tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kọ́dà ó ṣẹlẹ̀ láwùjọ tiwa náà àmọ́ yẹn nǹkan táwa náà mọ̀ táwọn pé bẹ́ẹ̀ ló ṣe rí kéésì nǹkan tó rújú tí máa sọ pútọ̀ lábájá sí báyìí lábájá sí báyìí lábájá sí báyìí ẹ kàn sáà ń wá wàkúwà náà ni sáà wá nǹkan tí ó sáà wí tọ́ Abu Hurairah wà bẹ́ẹ̀ léèyàn dáadáa bẹ́ẹ̀ lásìkò Ànábì sallallahu alaihi wasallam tánàbì fi papòdà nígbà tí hurubu ridda ṣẹlẹ̀ táwọn kan láwọn òsì Islam mọ́ kwẹ́sàn tá a béèrè pé dákun sí Abu Hurairah wà lára àwọn tí wọ́n bá táwọn Abubakar bá jà ní èyí ò lè mọ́ sọ fáwọn èèyàn gbàtẹ́ sọ pé ńgbà náà pé lágbájá munafiki ni èmi rò pé tí munafiki máa ń ṣe ni pé munafiki máa ń wá táìmù tí ilẹ̀ ó dẹ̀ ni nígbà táwọn kan sì ti dé yes nígbà táwọn kan ti dé tán láwọn òṣèṣẹ́ láwọn mọ̀ sí irú táìmù náà lọ ẹ̀kọ́ náà kó tó tú kọlọ rẹ̀ ó ṣe pé òun òṣèṣẹ́ lára àwọn tán ṣe rí dá nígbà tó mọ̀ pé munafiki ni ó ṣe yóò tán nígbà tó dásìkò Umaru náà kọ èèyàn dáadáa ni débi pé Umaru fúnra rẹ̀ máa ń select àwọn èèyàn tí ó fi síjọba Umaru wá fi sí ó gbéṣẹ́ fún pé kó jẹ́ amilul bahrain òun ni kó máa lọ lè ṣètò ọ̀rọ̀ owó tí wọ́n láti Bahrain kìí ṣe Bahrain ní tàṣíkò yìí o kìí ṣe Bahrain tó jẹ́ country ti sin o àwọn Bahrain náà ó sì wà ní Saudi Arabia tọ́ so irú Umaru tó ń trust ẹ̀ débẹ̀ tó rán níṣẹ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ fi wá lè mọ̀ wípé ìbò rọ́tẹ̀ ń pa ẹni àkọ́dà Umaru gan láyé Umaru tó máa tako rẹ̀ ó ti mọ̀ pé ń parọ́ ní kíkan ní kìí ṣe bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ lóòótọ́ Umar bin Khattab Umar ní pọ́lísì wípé káwọn èèyàn máa sọ̀rọ̀ hadith ó fẹ́ kí àwọn èèyàn kan fèsì Qur'an kan fèsì jihad kan fèsì kan mi pétọ̀ àwọn tó jẹ́ àwọn àfa àwọn díẹ̀ náà ni pé kìí ṣe táìmù ká disseminate knowledge ni kìí ṣe táìmù ká disseminate knowledge ni kìí wá sàbúrò rẹ̀ nìkan ní takú wọ́n pọ̀ so ọ̀rọ̀ pé yẹn kọ́dà gẹ́gbà tí wọ́n wá sí wọ́n wá lè mọ́ parọ́ Umaru sí orí ẹ̀fà Musa al-Ash'ari in tí Umaru sì máa fi ń ṣe ni pé Umaru fẹ́ kó ṣe pé gbogbo àdísí ọba sọ́dọ̀ ànábì sọ́sán kẹ́ni yẹn ṣúọ́ kó mọ́ parọ́ mánàbì sọ́sọ́lá Abu Hurairah dẹ̀ ní ń bẹ náà tó gbà àdísí man kadhaba alayya muta'ammidan in tó bá mọ́ parọ́ mọ́ mi falyatabawwa maq'adahu minan nar àdísí Abu Hurairah ṣe tó wá parọ́ tó gbarọ́ àdìsí yẹn wá nítorí ọmọ parọ́ mọ́ kódà ìfà tó wà lákọọ́lẹ̀ wípé anytime tábù Hurairah bá ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àdìsí máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Allahu Akbar. tọ ìwọ tí wọ́n wá sọ wípé kódà láyé Umaru gan sọ Abu Hurairah ń pàṣẹ fatwa láyé Umaru gan tí Umaru sì ń dọ́sẹ̀ tọ báyà kí n má ṣọ́ọ̀kì rẹ púpọ̀ sọ pé ó ti sọ fún wa pé nísìnyí onímọ̀ Málíkì gangan làfá wọn làfá wa pé àdìsí tiẹ̀ mọ́ ó tẹ̀sẹ̀ pé lóòótọ́ Imam Malik kò bá wọn sàábé o ẹ correct ilé yẹn o ẹ gbọ́ ẹ correct ẹ Imam Malik kò bá wọn sàábé tó má sọ pé Imam Malik bá wọn sàábé tó Imam Malik gba hadisi yìí wà nù Muwatta Imam